أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. أرقفون الله سبحانه وتعالى، أترى إكاتيجي فوجي شنلا ومحمد صلى الله عليه وسلم. إكا الله سبحانه وتعالى èyí tí ò ní tán tí ó sì ní parẹ́ kó máa bá Nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam, kó máa wá dó lórí ẹnìkan, kó máa bá àwọn ará ilé rẹ̀, kó máa bá àwọn sàhábà rẹ̀, kó máa bá gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn pẹ̀lú dáadáa, tó ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo bí Allahu azza wa jal bó ti pàṣẹ ní ìbámu sí bí Ànábì sallallahu ti ṣe. Ìkẹ́ Allah kó máa bá gbogbo wọn ní àpapọ̀. Àwa tí a ṣì wà lórílẹ̀ ayé tá ń ṣẹ̀mí, tí a mọ ìgbà tá fi bẹ̀ẹ́lẹ̀ pàtó tó yá sí Allah bẹ̀ẹ́dà òun nìkan ló ní máa ń parẹ̀. À ń bẹ Allahu azza wa jal ìpé kó jọ kí ó dákun nínú àánú rẹ̀, àtàwa àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa, kí Allah bẹ̀ẹ́dà má ṣàjẹ́ kí a jọ parí sórí ìyọ́nú rẹ̀. Gẹ́gẹ́ bá ti ń bẹ ìpé kó ṣàmójúkú àwọn àṣìṣe wa, bẹ́ẹ̀ dẹ̀ ni kó gba àwọn iṣẹ́ dáadáa wa, kó dẹ̀ jẹ́ kí a parí sórí ìyọ́nú rẹ̀. Akíra pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àwọn rẹ̀ ọmọ yawa nínú ẹ̀sìn wa, àwọn ọmọ yawa nínú Islam lórí sunnah Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. À ń rọ̀ wá ipé ká má ṣàbá wa gbìyànjú láti bá wa share ìwọ̀nba ètò tí a fẹ́ ṣe yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni nítorí kí àǹfààní rẹ̀ kó lè bá ṣe kíni, kí ó lè bá kárí, kí àǹfààní rẹ̀ kó lè dé àwọn ibi tó já sí wípé a lérò pé yóò ṣe kíni yóò dé, àti ibi tí a lérò pé yóò ṣe kíni, ibi tá a lérò pé yóò dé. Tayyib, ìkánnú àwọn aláìmọ̀kan lẹ́yìn Mudirul Markaz, ìkánnú àwọn aláìdákanmà lẹ́yìn Mudirul Markaz, ìkánnú àwọn dẹ̀dẹ̀wùrẹ́ ẹ̀yìn Mudirul Markaz, ìkánnú àwọn tó já sí wípé òdó ti lúhò sí wọn lára nínú àwọn ọmọlẹ́yìn Mudirul Markaz, ìkánnú àwọn ẹni tí Shaitan
tó ti ṣe àìmọ̀kan lẹ́sọ̀ọ́ fún nínú àwọn ọmọlẹ́yìn Mudirul Markaz. Ìkannú àwọn ẹni tó já sí wípé tí è bá ṣe pé Ibnul Jawzi ti kọ tírà rẹ̀ kan tó pè ní Akhbarul Hamqa wal Mughaffalin, a bá sọ lásìkò náà pé kí Ibnul Jawzi bá wa ṣe kí ni kó bá wa fi ó kọ ẹni yìí sínú tírà Akhbarul Hamqa wal Mughaffalin, ìtàn pa àwọn ẹni tí wọ́n ponú jù àtàwọn tí wọ́n ya dìndìnrìn jù. A bá ní kí Ibnul Jawzi bá wa fi include ẹni yìí sínú rẹ̀, àmọ́ ó ti bọ́. Ibnul Jawzi ti kọ tírà, ó sì ti ṣe kí ni, ó sì ti fayé lẹ̀. Àmọ́ ńgbà tí ò bá sí opportunity yẹn mọ́, so in tó bá lẹ́tọ̀ọ́ láti jásí pé ká ṣe fún àwọn èèyàn báyìí nínú ìdánilẹ́kọ̀ọ́, á ṣe fún wọn náà ni. Nítorí ẹmọ nínú Islam lórí sunnah Nabi sallallahu nígbésí ayé mi, in tí ìrí àwọn ẹni tó jásí pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ponú wọ́n sì tutù tó àwọn ọmọlẹ́yìn Mudirul Markaz. Eléyìí kìí ṣe pé bá a fẹ́ bú, kìí wá ní ṣáhùwà pé a fẹ́ bú wọn. So bí àwọn kìíní yìí ṣe rí gangan, òun ni mò ń sọ yìí. Ẹ sì rí nọ́ọ̀rọ̀ ẹni yìí lálẹ́ yìí. Oye, ìtẹ́ni yìí sọ tó bí mi nú jù láyé nínú ọ̀rọ̀ rẹ̀ yìí, ó ti ṣe díẹ̀ tó sọ ní Nuhu Kanda yìí. So in tó bí mi nú jù nù tó sọ òun ni pé tí Mudiru bá sọ nǹkan kan, tí Mudiru bá wí nǹkan kan, téèyàn bá lọ wádìí rẹ̀, èèyàn ó bá bẹ́ẹ̀. Ipe tí Mudiru bá sọ nǹkan kan, téèyàn bá wá lọ wádìí rẹ̀, èèyàn ó ṣe kí ni, èèyàn ó bá bẹ́ẹ̀. Tọ́ ìrẹ́ Nuhu Kanda, ìgbà tí Mudiru sọ pé Felix of Nola ní bẹ́nu kòtò lórí àyà tí bẹ́nu Suratu Tawbah, so bá bẹ́ẹ̀. Àmọ́ mò ń bọ̀ wá síbẹ̀ yẹn, má ti kánjú. Nídìí kí n plé ọ̀rọ̀ rẹ fáwọn èèyàn, káwọn èèyàn gbọ́ àwọn ìsọkúsọ tó ń sọ jáde nígboro ẹnu, àwọn ìwíkúwí tó ń wí jáde nígboro ẹnu lórúkọ ìmọ̀, bismil ilm, lórúkọ mímọ̀, tó sì já sí pé ìmọ̀ ṣe kí ni, ìmọ̀ bọ́pá bọ́sẹ̀ kó ń bi in tó ń ṣe kí ni, kó ń bi in tó ń pàpè mọ́ra rẹ̀ yẹn. Ìmọ̀ ò ní nǹkan kan ṣe papọ̀ pẹ̀lú kílèmù rẹ̀ yẹn. So ó yé báyìí. So wọ́n bọ̀ kí n play ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí. Oye, so gbogbo àwọn ìsọkúsọ ọ̀rọ̀ tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yẹn, so la altafitu ilayhi, ní ṣe kí ni tí ẹ̀ ní gbójú lọ síbẹ̀ rárá àti rárá. Àwọn ọ̀rọ̀ rúnrùn rédèrèdè ọ̀rọ̀ ma ló kàn wá ń ti wá. So èmi ò ráyè ọ̀rọ̀ yìí pé lọ béèrè ẹgbà tí mo ti parí lé kéwú, kò sí tẹ́mi fẹ́ fi ìgbà tó parí lé kéwú ṣe. So èmi ò ní díẹ̀ ọ̀rọ̀ mọ̀ ní bẹ́lẹ̀ yìí tó bá tó bẹ̀ tán bá bí ọdá tẹ́sẹ̀ bọ́ mọ́ sójó. Oye, àwa sọ pé àwọ̀ iṣẹ́ ọmọ àlè ìmọ̀ nípa ẹ̀sìn Allah ẹ̀dà, àìṣẹ́ ọmọ àlè ìmọ̀ ẹ̀sìn Allah ẹ̀dà yìí. Oye, ọmọ ọkọ ìmọ̀ Islam níwá. So kó wá máa sọ àwọn ọ̀rọ̀ kátàkátà kíníkan gbogbo àwọn eléyìn àti ju gbogbo lẹ́vù yẹn lọ. Oye, kìí ṣe lónìí ìmọ̀ ni aláìmọ̀ kankan náà àwọn ẹlẹ́yìn Mudiru ní ó wá dìde ó wá sọ pé òun fẹ́ wá máa sọ gbogbo àwọn jágbàjàgbà bẹ́ẹ̀. Oye, so ẹ jẹ́ ká gbọ́n tọ́gbà ẹni yìí sọ. Ọ̀rọ̀ tí Mọ̀lánà bá sọ ọmọ tẹ̀rí sí ọdá kò tó jẹ ìpìlẹ̀ ní obìnrin ìpìlẹ̀. Ẹ bá wa share program yìí, barakallahu àwọn oní tó ń jẹ́ obìnrin ìpìlẹ̀. Okay. Ẹ fẹ́ jẹ́ kí program yìí ó kún rárá, ẹ fẹ́ tí ó pẹ́. Tó bá ti dọ̀rọ̀ kéwú kárábìnrin náà ọdá kò torí Ọlọ́run ọdá kan. Tó bá ti dọ̀rọ̀ kéwú jàjà, kéwú tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ tí Mọ̀lánà bá sọ ọmọ tẹ̀rí sí ọ̀dà kòtòrò kọ́ra máa yí mára wọn láàrin àwùjọ alásàlátù tí wọ́n jọ ń kọ́ra wọn ní àléfì bàtàṣà áńkàrímù amẹ́rúwá. Tó bá ti di ọ̀rọ̀ kéwú ọmọ ìdásí mọ́ torí Ọlọ́run. Báyìí nípa pé ọ̀rọ̀ Abubakar wá ní Abubakar kọ́ ẹ fẹ́ sọ nǹkan ká má lérí ẹ̀. Àmọ́ ẹnu mọ́ ọmọ ìyá wa kan ó wà ní Malaysia, àwọn ní tòótọ́ àwọn ti wo prógrámù yẹn dáadáa. Eléyìí tá a ṣe tọ́lọ́run sì ní kárí yànnàná níwọ̀nba gẹ́gẹ́ bí mọ̀ákílá tí àìmìnà pẹ̀lú bí
kíní yẹn ṣe kéré mọ́ tó wọ́n kàn ní ẹ̀ka kò ní dà lórí ọmọ kan ẹni ò ní dákọ rẹ̀ lérí ètò ẹ̀yà yìí àmọ́ alárìífi súnà ní afáàmáfà ló ti máa ń pè é ó ní àwa afẹ́ máa ṣe afẹ́ máa fi ṣíyà tọ́lẹ́ àṣíyà afẹ́ máa fi gáìdì láti bọ́ bá ṣe yí ọ̀nà ó sì yí ọmọ náà nù. Tọ́yẹ̀ Nuhu Kanda in tí mo sọ yẹn in ní ìsọmọ̀ mo sì tuntun sọ báyìí ẹ̀yin wọ̀n wọ̀nyí ẹ̀ sọmọkọ ìmọ̀ bẹ́ẹ̀ ni tó jà ara yín gbé kálẹ̀ bá tó jà ara yín gbé ni bùkátà sí ṣe àká ní gbogbo yín bá mọ́ tẹ̀ ń ṣe dẹ̀n lẹ́yìn náà tó ń ti bẹ́ẹ̀ ṣe tó jà ara yín gbé yẹn oye àti ṣí àtẹ́fẹ́ kó mára wàláhì kápá nkankan láti dá nkankan nínú ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala ìfẹ́ fi àwọn ṣíà ìfẹ́ fi wọ́n ṣe shield oye tatarrusukum bí ṣíà yafdahu ankum tatarrusu tẹ́ ṣe pẹ̀lú àwọn ṣíà ìpẹ́ ẹfẹ́ fi wọ́n ṣe shield yóò tún tún yín láṣìírí ni wàláhì yóò tún expose yín ni pé ẹ̀rí báwọn eléyìí ṣe aláìmọ̀kan tó ẹ̀rí báwọn eléyìí ṣe ya aláìdákanmọ̀ tó ní ìsìn ìwọ náà wò ọ̀rọ̀ tí mùdírù yín sọ láìpẹ́ yìí ní mùdírù dẹ̀dẹ̀ wúrẹ́ yín ipé Muawiya ló pa kíni ló pa Aisha Muawiya ló pa Aisha ìgbà tí mùdírù yín jẹ́ aláìmọ̀kanmọ̀kan olódo mùdírù yín ò nájú tó nǹkankan nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ nípa al-milal wa nihal gan ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú àwọn àdíyàní gan mùdírù yín ò mọ̀ mùdírù mọ̀ pé ọ̀rọ̀ àwọn kan tí wọ́n gbádùn tí wọ́n lálàáfíà náà àwọn ṣíà tó yá sí pé àwọn fẹ́ dá fìtínà lẹ̀ oye tó yá sí pé nínú ìlànà wọn gan wọn lè rí bì kankan fìdí rẹ̀ múlẹ̀ sí ká tó wá sọ nínú ẹ̀sìn mùsùlùmí gangan ibo ló ti rẹ́rìí pé Muawiya ló pa Aisha mùdírù yín sì gbé dẹ̀dẹ̀ rẹ̀ sì ṣe kíni ó sì fán síta ẹ̀yàn ọmọ aláìmọ̀kan tẹ́ẹ̀dá kan mọ̀ yìí náà nísìn oye bí irú wọ̀nyí nísìn ẹ máa fọn rẹ̀ káàkiri ipe mùdírù sọ báyìí àfikà lọ́bẹ̀ ẹ̀dà kó fọ́nà mọ́ gbogbo yín oye so tá a bá sọ wípé ẹ̀yin ọmọ lẹ́yìn mùdírù pé ẹ fẹ́ máa fi ọmọ rọ́fídọ̀ ọmọ ṣíà ẹ fẹ́ máa fi ṣe shield oye so a sọ níta sì sọ yẹn ó dá wa lójú ni so àmọ́ sísọ tá a sọ yẹn so kìí ṣe pé báyà pọ́nlé ló jẹ́ fún yín àbùkù náà ní òbí fún yín torí ṣíà ó tún jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí ìdí ìsìnà yín dáadáa tayọ bó ti wà tẹ́lẹ̀ mo ju challenge kan sí mùdírù dẹ̀dẹ̀wò rẹ̀yìn tí mùdírù bá rí dáhùn rẹ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ́ lẹ́yìn mùdírù ẹ̀ dáhùn rẹ̀ fún mi mùdírù sọ nínú ọ̀rọ̀ wọn kan láìpẹ́ yìí ipé àwọn kan bẹ tó yá sí pé ghulatu ṣíà ni wọ́n ghulatu ṣíà òun ni wọ́n sa'altuhu man humu al-ghulat min ash-shi'a mo bèèrè lọ́wọ́ mùdírù yìí pé tọ́ àwọn wọ́n tẹ ní àwọn ghulatu ṣíà yẹn gan kí mùdírù sọ fún wa tí mùdírù ò bá lè dáhùn rẹ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ́ lẹ́yìn mùdírù ẹ̀ dáhùn rẹ̀ kí n gbọ́ so àwọn oní ghulatu ṣíà tí mùdírù ń rí fàásì so tó bá tó bẹ̀ ní ìwọ Nuhu Kanda challenge ni mò ń fún ẹ àbí ẹlòmí nínú ẹ̀yàn ọmọlẹ́yìn mùdírù tó bá tó bẹ̀ tó bá kájú rẹ̀ bayyinu lana ghulata ṣíà ẹ ṣàlàyé in tí ń jẹ́ ghulatu ṣíà fún wa wallahi kò sẹ́nikẹ́ni tó kánú yín kò sẹ́nikẹ́ni tó kásẹ̀ àwa ahlu sunna náà lákápá rẹ̀ àwa tálọ́bẹ̀ẹ́dà tó fi wá kápá àwọn ṣíà náà ni tó bẹ̀ wọn bí ń dà pẹ̀lú ìsìnà tí ń bẹ lára yìí pẹ̀lú àánú àti lẹ́vù àìmọ̀kan àtòdó tí ń bẹ lára yìí ṣíà ó kàn jù yín sẹ́gbẹ́ kan ní ẹ̀kàn mọ́ sọ́ra yín nù ni àwa tá kájú ẹ̀ ní kódà mùdírù gan tó bẹ̀ kí wọ́n go deep nínú pé àwọn wo ni wùlátù ṣíà àwọn tó bẹ̀ nítorí pé kí ni wọ́n ti mú nínú ọ̀rọ̀ àwọn ṣíà wọ́n ti mú nínú ọ̀rọ̀ àwọn ṣíà lórúkọ research tí wọ́n fẹ́ máa pọ̀ sára àwọn mùsùlùmí so challenge ni mo fún ẹ̀yẹn tó bá wá jọmọ kọ ìrẹ Nuhu Kanda tó bá tó ń tó pera rẹ lárímà so èmi Ahmed Yelme Yusuf wallahi ó kò lọ́rọ̀ ẹnu tó bá kan ọ̀rọ̀ ṣíà wallahi mo wà ń lé fẹ́nikẹ́ni tó bá kan ọ̀rọ̀ àwọn rọ́fídọ̀ digbidigbi ni mo wà ń bí fún ẹnikẹ́ni nínú yín àti lórí mùdírù yín àtẹnikẹ́ni tẹ́ bá fẹ́ mú kúnra
so mo sì mọ̀ pé wọ́n náà ti rí díẹ̀ nínú rẹ̀ níjó ní tó wà lórí live mi for almost 40 minutes ìwọ náà ti rí pé ọ̀rọ̀ nípa ṣíà tó bá ti kan ọ̀dọ̀ àwọn alòsúnà kìí sọ̀rọ̀ àwàdà kìí sọ̀rọ̀ pé àwọn máa ṣe àwọn dìndìnrín kan tí ò bá pọlọ mú nǹkan kẹfẹ́ àmọ́ bá ti ń fi àwọn rọ́fídọ̀ ní ẹgbà gidigidi gan àmọ́ bá ti ń dá sẹ̀ríà fún wọn gidigidi gan àmọ́ bá ti ń wọlé sí wọn lára tí wọ́n bá fẹ́ da lòómà tó bá sì fẹ́ ṣe kíni tó bá fẹ́ da ojú ọ̀rọ̀ rú má lòómà lójú ó lè má hàn sí ẹ̀yin tẹjọ́ ọmọ lẹ́yìn mùdírù nítorí onírújú àti aládánwò náà lẹ́yìn ọmọ yìí so oye àfikà lọ́bẹ̀ ẹ̀dà kó kàn ṣe kíni kó kàn fọ̀nà mọ̀ yìí so tèmi Ahmed Elmer Yusuf bá sọ pé ẹ̀yin ọmọ lẹ́yìn mùdírù ẹ̀yin ọmọ lẹ́yìn dẹ̀dẹ̀wò rẹ̀ ipé ẹ ń fi rọ́fídọ̀ ẹ fi ń ṣe shield ẹ fi ń gáìdì ń ṣiṣọ́ ṣé kò rí bẹ́ẹ̀ ni ṣé gbogbo yín náà lẹ́ ń pọn gẹ̀gẹ̀ lẹ́rù pé báyẹ ti rí nǹkan kan tó wúlò tó ṣe kíní kan oye wàrás àtẹ̀yìn àtòhun ẹ̀jọ́ ṣàǹfààní àtẹ̀yìn àtòhun ẹ̀jọ́ wúlò kò sí èyí tó wúlò nínú yín oye kò sí èyí tó ṣàǹfààní nínú yín oye idha kana al-ghurabu dalila qawmin ni oye falafalahu walafalaha al-ghurabu àti ghurabu àtàwọn ẹni tí ghurabu jẹ́ dalilu fún wọn ẹjọ́ jèrè náà ni kálọ̀bẹ̀ ẹ̀dà kó sànú yín oye kálọ̀bẹ̀ ẹ̀dà kó fọ́nà mẹ́ ìyẹn bó ṣe lóhun oúnjẹ. wọ́n sọ fún wa ní wípé kí àwa àti ìwọ àbáwọn olódo bíi tiẹ̀ láti wá máa tún máa ṣe nìkọ́ọ̀ṣ lérí ọ̀rọ̀ bàbá ti sọ wọ́n ti dé ayé lẹ́kọ̀ọ́ ìwọ tó o bá gbà fáwọn àbàn ìwọ tó o bá sì gbà you and your problem. ó gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ so àwọn ẹni tí wọ́n bá já nù yín tí wọ́n sọ rí wallahi ẹni tó bá ponú jù nù yín ni ó sọ pé òun fẹ́ gba dìbéètì wa lórí àwọn ṣíà torí lálàsí ìyà ni ó jẹ yín fa wallahi ẹ kàn di arọ kalẹ̀ ni torí ẹ mọ̀ nǹkankan ojú yóò tó nǹkankan ẹ mọ̀ nǹkankan so èmi mo láìkì bí Mọ́fàlú ti ṣe ọ̀rá ro fọ́mùlà dọ́jẹ̀ yẹn bó ṣe ọ̀rá ro fọ́mùlà dọ́jẹ̀ yẹn mo láìkì ẹ̀ fún gan torí mo ń kànú rúyà tí ó jẹ́ gan torí àwọn nǹkankan bẹ táwọn máa ń ṣe fáwọn ṣíà tó yá sí pé ṣíà gan wọ́n máa ń sá fún ṣíà wọ́n máa ń sá fún àwọn nǹkan yẹn ṣé ẹ̀yin tẹ́ ìṣe ṣíà lẹ́wàá tẹ́rí sí fún wọn ẹ̀yin tẹ́ ìṣe ṣíà lẹ́wàá tẹ́rí sí fún wọn wallahi àwọn ilzamatu burúkú kan bẹ tó yá sí pé tí mo bá tó síwájú àwọn rọ́fídọ̀ báyìí wọ́n mọ̀ gbọ́n níwọ̀n nílé sọ̀rọ̀ ẹni tó bá rí dáadáa tó bá rí bá ṣe ń fèsì fọ́mọ aláìmọ̀kan rọ́fídọ̀ yóò mọ̀ dáadáa ó lójú tí ó sọ pé òun fẹ́ larí mọ́ nú ọ̀rọ̀ wa lórí ṣíà tí ó sọ pé òun fẹ́ fèsì fún wa lé lórí òun náà mọ̀ bẹ́ẹ̀ so tó bá tó bẹ́ẹ̀ bá ṣe máa ń fèsì fún àwọn nǹkan tí máa ń sọ tí máa ń fẹ́ mú wá láti fi dọ̀rọ̀ rú máwọn èèyàn lójú láti inú tírà àwọn mùsùlùmí tóun bá tó bẹ́ẹ̀ so ẹni kó máa fèsì lórí àwọn nǹkan tá à ń sọ lórí ẹ̀sìn wọn tó bá kájú rẹ̀ òun náà ti mà so ṣé ẹ̀yin wọn wọ̀nyí tẹ̀ dákan wọ̀nyí tó ṣe yóò tó nǹkan lẹ́wàá sọ pé ẹ fẹ́ tẹ́rí sí àwọn ilzamat yẹn àtàwọn asílà yẹn ó yẹ fún àwọn ṣíà wallahi ẹ mọ̀ gbọ̀n ni ẹ kàn mọ̀ datọ́ lẹ́nu ni ní gbogbo yín ẹ kàn mọ̀ datọ́ lẹ́nu ni so ṣíà tó yá sí pé àwọn ọmọ tí wọ́n ń ṣe ṣíà mọ tí wọ́n ń ṣe tí wọn àwọn kàn fẹ́ dáa ní àlòó mà rú ni káàlòó mà má ṣe kí ni kó má tóòrò so ẹ̀yin náà wá fẹ́ darapọ̀ mọ́ wọn ẹ̀ wá ń ṣe jákujàku káàkiri so ó wá sọ pé ó rò pé àwọn àmọ́ bá ṣe nìkọ́ṣì ẹni tí ó bá mi ṣe nìkọ́ṣì nínú yín wallahi ìdìndìnrín èèyàn ni lórí ọ̀rọ̀ tó bá ti níṣọ̀ pẹ̀lú àwọn ṣíà o tó bá ti fi lè níṣọ̀ pẹ̀lú àwọn rọ́fídọ̀ dìndìnrín èèyàn òpònú nínú yín náà sọ pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ gba challenge debate mi torí rọ́fídọ̀ gan òun ní fẹ́ gbà àwọn rọ́fídọ̀ gan àwọn gan náà ò ní fẹ́ gbà torí rọ́fídọ̀ ti rí pé kìí ṣojú táwọn fi ń wo alùsúnnà nílẹ̀ Yorùbá òun kọ́ ni à ń fi ń fèsì fún wọn mọ́ báyìí rọ́fídọ̀ rò pé a máa fẹ́ sọ̀rọ̀ nípa wọn láláì ní lọ sínú tírà wọn pàápàá jùlọ ìyọmọ tọ́lẹ̀ àyẹn oye view rẹ̀ nìyẹn ń rí nírí pé ǹjẹ́ nìkan tiẹ̀ wà nínú àwọn alùsúnnà tó mọ̀ ń pa tírà àwọn àti àkọọ́lẹ̀ àwọn ń rí nírí bẹ́ẹ̀ ṣé àwa tó yá sí pé àti wọ́n ń dìlì pẹ̀lú àwọn onírújú àníwá mọ bá ṣe mú wọn ni so torí ẹ̀dọ́ ìjá sí pé òun gan mọ̀ yẹra fáwọn kankan ṣé ẹ̀yin wọ̀nyí lẹ́wà sọ pé ẹ fẹ́ gbára sí tó bẹ̀ wallahi wọn bí yín dá ọ̀rọ̀ ẹnu kọ́ so èyí tó bá tó bẹ̀ nu yín tó bá mọ̀ pé òun kájú òṣùwọ̀n tá bá ti ju tàhádí ẹ máa ṣe kí ni ẹ máa hàn kẹ mọ́ wàá máa wá fọmúlà dọ́jẹ̀ kankan bí èyí Mọ́fàlú ti ṣe wá fọmúlà dọ́jẹ̀ tó sẹ́gbọ́ olóhun lọ prógrámù bóyá pàtí ní lọ lóru àmọ́
bóyá prógrámù ti ń lọ night club ní tó yá sí pé gbogbo òru ni wọ́n fi ṣe Allahu a'lam. So fún délé yìí kò lè yà mí lẹ́nu pò sọ̀rọ̀ yìí ìrẹnuhù kanda kò lè yà mí lẹ́nu rárá àti rárá. Oye nínú tá fi máa ń mọ ọjọ́ àti ọ̀lẹ níbi ìmọ̀ nìyẹn. Tí wọ́n bá kọjú òṣùwọ̀n àbí èyíkéyìí nínú àwọn ọmọlẹ́yìn mùdírù kájú òṣùwọ̀n. So challenge ni mo tún jù yìí èyí tó bá tó bẹ́ẹ̀ kó bóde kó jẹ́ ká sọ̀rọ̀ lórí pé ṣé Abubakar Siddiq ń bẹ nínú gáàrù Thawr àbí kò sí nínú gáàrù Thawr tí wọ́n bá bí dánú yín. Èyí tó bá tó bẹ́ẹ̀ nínú yín mò ń sọ. Má wá sọ fún mi pé ojú ayé o. So ọ̀rọ̀ tó ń sọ yìí àwọn thousands of people ni wọ́n ń wò lórí social media. Oye tá a bá wà báyìí gan àwọn èèyàn over thousands of people millions of people wọ́n á wò gidigidi gan. Oye èyí tó bá tó bẹ́ẹ̀ tó bá kájú rẹ̀ nínú yín kó bóde tì mí kó sọ pé Yelma Yusuf tàhádì rẹ̀ yẹn àgbà wọlé lórí ipa Abubakar Siddiq kọ́ ló wà nínú gáàrù sọ pẹ̀lú ànábì. Èyí tó bá tó bẹ́ẹ̀ kó hàn. Tẹ́ bá jọ ọmọkọ mùsùlùmí lèmi, ọmọkọ sàlàfíà lèmi, ọmọkọ súnnà lèmi, ọmọkọ ẹ̀sìn ànábì lèmi. Èyí tó bá tó bẹ́ẹ̀ bóyá ẹ̀yin àbáwọn ṣíà kó ṣe kíni kó gbà. Àwọn ṣíà ò ní fẹ́ gbà tó dáwọn náà mọ̀. Ṣíà gan náà mọ̀ pé ìyálà yablálà lòun ò jẹ́ nítorí ohun tó bá fi lè mú wa táà fi lè yanjú ìrújú tọmọ Rọ́fídọ̀ fẹ́ múlẹ̀ gẹ́gẹ́ bí ìkànnù àwọn àfáà rẹ̀ Najah àtọ́ ìṣe kọkalẹ̀ sínú tírà lórí àwọn hadisi méjèèjì yẹn táà bá fi lè yanjú rẹ̀ ta clear rẹ̀ Ṣíà ṣàgbákò. Kódà ká tó clear rẹ̀ gan Ṣíà ṣàgbákò torí in tó níṣepọ̀ pẹ̀lú ayal Kùránì ni in tó yá sí pé ayal Kùránì sọ̀kalẹ̀ lórí ẹ̀ ni. Oye Ṣíà gan ò ní fẹ́ tẹ́rí sí sẹ́yìn wọ̀n wọ̀nyí lẹ́wà sọ pé tẹ́rí sí ẹ̀yin káyókáyó ó mọ̀ tó ma káyókáyó ẹ̀rúnrún àkàrà òun ni Haúsá ń pè ní káyókáyó ẹ̀rúnrún àkàrà. Oye tó bá ti dín àkàrà àwọn ẹ̀rúnrún àwọn gúgúrú àkàrà yẹn òun ni Haúsá máa ń pè ní káyókáyó tó yẹ mo sì sọ pé ẹ̀yin káyókáyó ẹ̀yin ẹ̀rúnrún ẹ̀ lè gbà àwọn tó yá sí pé wọ́n lọ́rọ̀ gangan wọ́n àlè tẹ́rí sí ká tó wá sọ ẹ̀yin ẹ̀rúnrún yìí. Oye báyìí wàhálà ayé ti yín nà. Ẹ gbọ́ ó ní ìwọ tó bá wá gba ohun tí mọ̀ọ́lá àwọn mùdírù sọ àfádẹ́dẹ̀wò rẹ̀ ipé ìwọ tó bá gbà ipé wàhálà ayé ti yín nù. Irọ́ o tí mùdírù yín bá sọ̀sọkúsọ wallahi thumma billah mùdírù yín ó gba ìdánilẹ́kọ̀ọ́ gidigidi níbi tó ti rà. Ìdánilẹ́kọ̀ọ́ tó yanjú bí idhnillah mùdírù yín ó gbà. Ṣé mùdírù yín kàn wá sọ̀sọkúsọ kalẹ̀ fáwọn èèyàn tẹ́yìn tẹ́ ẹ̀dá kan mọ̀ lẹ́yìn mùdírù tẹ́ bá gbà tọ́pọlọ yín ò bá ṣiṣẹ́ bó ti yẹ. Ẹ gbọ́dọ̀ máa rò wípé bóyá bẹ́ẹ̀ náà ni ọpọlọ àwọn ẹlòmíì rí náà. Ẹ gbọ́dọ̀ máa rò wípé ọpọlọ yín tó rí bó ṣe rí yẹn ọpọlọ dékun mágolo tẹ́ fi ń tẹ̀lé mùdírù. Ẹ gbọ́dọ̀ máa rò wípé bóyá bẹ́ẹ̀ ni ọpọlọ àwọn ẹlòmíì rí. Oye rárá kò rí bẹ́ẹ̀. Àwọn ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní sàkọ́fà ìlmíyà. Oye wọ́n ní ọ̀làjú ìmà ní èyí tó yanjú. So mùdírù wà ní ká sọ̀rọ̀ kalẹ̀ kó wá máa retí pé gbogbo èèyàn ni ó wà máa tẹ̀lé mùdírù gọ̀ọ̀gọ̀ lórí òdo tó yá sí pé mùdírù gan ò lè ṣe kí ni kò lè yanjú rẹ̀ kó yanjú. Tá a bá wọ àyà náà. Ẹ má gbọ́ o. Ó gbé mi síta ó wá fa fọ́tò mi yọ báyìí. Lọ́mọ olódò náà. Ẹni tó bá jẹ́ olódo nínú èmi àti ẹ lálẹ́ yìí ó tún rí nínú èmi àti ẹ nóhù kanda ẹni tó bá jẹ́ olódo ó rí ẹni tó bá ya aláìmọ̀kan láàrin èmi àti ẹ ní alẹ́ ìbí ìdìnlá ojú rẹ ní òṣì. Oye tá a bá wọ àyà yẹn Olúwa ní illa tansuruhu. ẹ wo bí ṣe ń ka àyà gan. Pàpọ́rí. Àyà tó fẹ́ ka yìí gan ìkakúka gan ló fi bẹ̀rẹ̀ rẹ̀ náà. Irú àwọn ọmọ wo lélẹ́yìí báyìí nìsín? Irú àwọn kíní lélẹ́yìí báyìí nìsín? Bí wọ́n ti he àwọn kíní yìí. So alálùwò ló sàyín sínú báàgì débi tẹ́ fi tí wọ́n fi já yín síbi tí wọ́n já yín sí yìí. So wallahi ìkakúka gan ló fi bẹ̀rẹ̀ àyà yìí. Ìkakúka ló fi bẹ̀rẹ̀ àyà yìí. Ìkakúka gan ló fi bẹ̀rẹ̀. Àmọ́ sáàmọ́ lọ jẹ́ ká mánéjẹ̀ fún ẹbẹ́. Nasara Allah izi akhrajahu lazina kafaru thani aznaini izhuma fil ghar. Ó bí ṣe ń ka àyà al-Qur'ani. Nítòótọ́ tàbá wáyà yìí Ànábì sallallahu alaihi wasallam lolúwa ń dájú rẹ̀ kọ. Torí tàbá wọ kẹ́lìmà an-naziru Ẹ wo bí ṣe ń pe kéwú. Ọlọ́run ò ló fà nẹ́bì kárí. Bẹ́ẹ̀nu dákẹ́ olódo òsì.
ẹgbẹ́ aláìmọ̀kan ìwọ yìí ló sọ pé ó fẹ́ gba dìbéètì mi wàláhì ó tó bẹ́ẹ̀ ó mo tún sọ yìí ó mọ̀ pé ń fèsì fún ẹ rí wọ́n máa ń ṣí àwọn ọ̀rọ̀ rẹ pẹ̀lú mi àmọ́ mi kàn wò pé olódo leléyìí so àwọn eléyìí àwọn olódo tí wọ́n dákan mọ̀ leléyìí so ẹgbọ́n nǹkan ìkáyà gan tó ń káyà gan yóò máa ríyàn lára inú ó máa bíyàn pé irú àwọn oléléyìí ẹwọ́n ṣe ń bá áyà jẹ́ tọ́ ó wá fẹ́ gbé falsafa kan ó fẹ́ gbé wọlé philosophy gẹ́gẹ́ bí ìṣe mùdírù wọn philosophy ó fẹ́ gbé wọlé tó àwọn oríṣiríṣi falsafat oye àwọn oríṣiríṣi philosophy òun ni àwọn ṣíà náà gbé sórí àyà yìí tó yá sí pé wọ́n gba àgbákòyà lé lórí lọ́wọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ àwọn afá ahlus sunnah wal jamaa òun wá fẹ́ gbé omi wá ó ní tẹ́ bá wo gbólóhùn nasru tallabẹ́ẹ̀dà sọ́nù Qur'anul Karim níbi suratu Tawbah tallabẹ́ẹ̀dà ti ń sọ̀rọ̀ nínú àyà yìí ipe illa tansuruhu faqad nasarahu Allahu idh akhrajahu alladhina kafaru thaniya ithnayn oye ipe gbólóhùn annasru gbólóhùn àránṣe tí ń bẹ nínú àyà yìí tí ń bẹ ń bí àyà yìí tallabẹ́ẹ̀dà sọ pé illa tansuruhu faqad nasarahu Allah ipe gbólóhùn yìí ipe annabi sallallahu nìkan ànábì nìkan só ohun lọ́bẹ̀ẹ́dà lò fún ní Qur'anul Karim ìgbà lọ́bẹ̀ẹ́dà ò lò fún ànábì mi wallahi yálàyé òdo ní Nuhu yálàyé òdo ní yálàyé òdo ló ń ná yìí àwọn owó gan wọ́n ń gbọ́ ganá tí wọ́n fi ọ́ ṣe fàárí so àwọn owó gan wọ́n fi ẹ́ ṣe fàárí òdo lẹ́fí ń ṣe fàárí ẹjẹ́ ń dá padà ká gbọ́n tí aláìmọ̀kan rẹ̀ sọ oye ìjọba yìí lọ́mọ olódò náà bàbá wo àyà yẹn ẹgbẹ́ bàbá wo àyà yẹn olúwa ní illa tansuruhu faqad nasarahu Allah idh akhrajahu alladhina kafaru thaniya ithnayni idh huma fil ghari. Okay. Nítòótọ́ tàbá wáyà yìí Ànábì sallallahu alaihi wasallam lolúwa ń dájú rẹ̀ kọ. Okay. Torí tàbá wọ kẹ́lìmà ànásírù. Okay. Kẹ́lìmà ànásírù. Okay. Ọlọ́run ò lò fà nẹ́bì kárí. Kò lò fà nẹ́bì kárí lẹ́yìn Mustapha sallallahu alaihi wa alihi wa sahbihi. Ànábì nìkan lọ́lọ́run máa ń da ní máa ń lo násìrù fún láàfin máa rí ìsájá násìrù láàyè láàfin máa rí màtá násìrù láàyè àti bẹ́ẹ̀ 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 lọ. Wàláì oyè olódo gan odò rẹ ìmọ̀ tí mo lè fi wé torí ó dàbí pé mo ti gbé ọ̀pọ̀lọpọ̀ yín sí ìpele odò gan mo ti gbé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn mùdírù mo ti gbé yín sáwọn lẹ́fù odò kan ìwà mọ ibi tí mo lè fíìtì lẹ́fù kankan nínú lẹ́fù àwọn olódo tí ń bẹ lẹ́yìn mùdírù markazi tí mo ti àrẹ́njì fíìtì kíláàsì kankan bẹ̀ oye kò sí kíláàsì kankan tá a fi ọ sí torí ìyẹpẹrẹ ló jẹ́ fáwọn kíláàsì odò tá a ti fíìsì àwọn ọmọ kan nínú ẹ̀yàn ọmọlẹ́yìn mùdírù sí yẹn ó sọ pé ó ní Ànábì sallallahu nìkan ni Allah bẹ̀ẹ́ dá lo gbólóhùn àrànṣe fún ní Qur'anul Karim so kí ni tó fẹ́ try láti prove ń bí in tó fẹ́ try láti prove ní pé ẹ mọ̀ pó fẹ́ condemn wípé Abubakar Siddiq Allah bẹ̀ẹ́ dá ò dákọ rẹ̀ nínú àyà yìí ẹ mọ̀ ó fẹ́ prove wípé ó fẹ́ condemn wípé Abubakar Siddiq ó fẹ́ condemn wípé àyà yìí kò dá lórí Abubakar Siddiq náà oye kò wá sí bó ṣe lè sọ wípé àyà yìí o ìgbà tí wọ́n ti dákọ̀ ànẹ́bì ń bẹ o kò túmọ̀ sí pé ànẹ́bì ọ̀sẹ́lẹ̀mù ni kò sí bó ṣe lè lámọ́lẹ̀ bẹ́ẹ̀ bó ṣe lè lámọ́lẹ̀ lórí Abubakar Siddiq pé wọ́n dákọ̀ Abubakar ń bẹ ó wá fẹ́ mú agbárí kan wọlé ó wá ní tẹ́ bá wo àyà yìí gbólóhùn an-nasru tí ń bẹ ń bẹ gbólóhùn àrànṣe tí ń bẹ ń bẹ ipe ànẹ́bì nìkan Allah bẹ̀ẹ́ dá lo gbólóhùn àrànṣe fún nínú Qur'anul Karim Allah bẹ̀ẹ́ dá lo gbólóhùn nasru fún nínú Qur'anul Karim ipe kò ló fún ànẹ́bì mi yàtọ̀ sí ànẹ́bì ọ̀sọ́lẹ́mù tó wájá sí pé lọ́dọ̀ rẹ̀ yóò máa wá túmọ̀ sí wípé ìgbà tóhun ti rò wípé ànẹ́bì nìkan Allah bẹ̀ẹ́ dá lo gbólóhùn nasru fún nínú Qur'anul Karim
so ó ti rí ẹ̀rí láti fi sọ pé ànábì ní àyà yẹn ń dálé lórí wíwọ̀n tí ẹ̀ dákọ̀ rẹ̀ ń bẹ ẹwà ìmọ̀ká àwọn ọmọ olélé yìí wà láì ìdáhùn ọmọ olélé ẹwà ìmọ̀ká tó dófa so kò láyà àti sọ pé ìgbà tí wọ́n ti dákọ̀ ànábì nù àyà yìí o ìgbà tí wọ́n ti dákọ̀ ànábì nù àyà yìí óyé ó túmọ̀ sí pé kìí ṣànábì bó ṣe lè tako pé wọn dákọ̀ Abubakar Siddiq ń bẹ wọ́n túmọ̀ sí pé Abubakar Siddiq ò sí ń bẹ kò láyà àti ṣe bẹ́ẹ̀ fún títà nábì ẹ̀mí rẹ̀ ò gbé ó wá fẹ́ wá bí kan lọ́ọ́ mọ́ pé ànábì nìkan ni wọ́n lo násùrù fún nínú Kùránì àwọn ló fà nábì míì pẹ̀lú ẹ̀rí pé Allah ẹ̀dà sọ pé idha jaa nasrullahi wal fath pẹ̀lú pé Allah ẹ̀dà sọ pé àwọn sàhábà nábì wọn sọ fádàn sàlámù pé mata nasrullah ìgbà wo ni àránṣẹ́ Allah bẹ̀ẹ́dà ìgbà wo ni ó tó dé Nuhu kanda ó yà láìmọ̀ kan gan wallahi innaka la jahil ó yà láìmọ̀ kan gan wallahi thumma billah ó yóò ló dògan ẹgbọ́ ẹ̀rí ẹwọ́ ìròrí ẹwọ́ ìmọ̀kan ìròrí lásán philosophy lásán tí ó mú màkankan dánífà so ó tún fẹ́ tí torí pé ó fẹ́ prove òdo rẹ̀ kan ó tún wá ń parọ́ máa lọ́bẹ̀ẹ́dà ipa lọ́bẹ̀ẹ́dà kò ló gbólóhùn nasru nínú Qur'anul Karim fún annabi ma ya fi annabi ọ̀sẹ́lẹ̀mù subhanallah ẹ̀yin ọmọ yìí ṣe rí báyìí Allah bẹ̀ẹ́dà ń sọ fún annu Qur'anul Karim nínú suratul an'am Allah bẹ̀ẹ́dà sọ pé wa laqad kuzzibat rusulun min qablik yẹ́rẹ́ annabi sallallahu alaihi wasallam pàápàá wọ́n ti pè àwọn òjíṣẹ́ kan síwájú rẹ̀ wọ́n ti pè wọ́n nírọ́ wọ́n ti deny àwọn òjíṣẹ́ kan síwájú rẹ̀ wọ́n ti sọ pé irọ́ ni àwọn òjíṣẹ́ kan síwájú rẹ̀ ń pa wọ́n ti sọ bẹ́ẹ̀ fún wọn oye Allah bẹ̀ẹ́dà sọ pé fasabaru ala ma kudhibu ipé àwọn òjíṣẹ́ ọ̀hún wọ́n wá ní sùúrù ay fasabara ar-rusul ala ma kudhibu àwọn òjíṣẹ́ Allah bẹ̀ẹ́dà tí wọ́n pè nírọ́ síwájú rẹ̀ wọ́n wá ní sùúrù lórí tí wọ́n pè wọ́n nírọ́ lé lórí tí wọ́n deny wọn lé lórí Allah bẹ̀ẹ́dà sọ pé wa udhu bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n fara ní àwọn òjíṣẹ́ Allah bẹ̀ẹ́dà yẹn hatta atahum nasruna títí tí a ràn ṣe wá fi wá bá wọn subhanallah àwọn ọmọ orílẹ̀-èdè nù ipa ètò yóò yá láìmọ̀ kankan ìfẹ́ mọ́ bárù rẹ sọ̀rọ̀ wàláhì odò rẹ̀ ń bí mi nú gan ẹ wò ẹ jẹ́ ká padà mọ́ kó máa lọ ọmọ yìí yá láìmọ̀ kankan so wo fasubhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik oyo lódò gan ara mi ò gbá odò rẹ̀ yẹn so ara rìn mí gan fún odò rẹ̀ yẹn ń mú mi gbọ̀n gan torí oyo lódò gidigidi gan so in lè rárá gba odò rẹ̀ yẹn sí oye mo ń manage kí máa gba tàwọn kọ̀ọ̀kan náà àwọn ọmọlẹ́yìn mùdírù àmọ́ títí ẹ̀yẹn ó ṣe kí ni ó worst gan ìwọ yín ló wá ń sọ pé nìkan yóò lódò níwọ̀ yìí ayal kùránì gan wò mà kùránì gan ò yẹ ní ìwọ tó ń sọ̀rọ̀ yìí oye ní ìwọ tó ń sọ̀rọ̀ yìí ní ìwọ núhù yìí kùránì ò yẹ náà ó mal kùránì so ó mal kùránì ní ìwọ tó ń sọ̀rọ̀ yìí abẹ́ẹ̀rí nǹkan so kó máa sọ wípé Allah bẹ̀ẹ́dà kò lo násùrù nínú Qur'anul Karim fún ẹlòmí àfífà nàbí nítorí philosophy tẹ tó fẹ́ gbé wọlé nítorí àìmọ̀kan tó fẹ́ ṣe kíni tó fẹ́ display ń bẹ̀ yẹn ó ẹ̀rí gbèsè ayé ọmọ yìí wáyé ẹ wò gbèsè ayé ọmọ lẹ́yìn mùdírù abẹ́ẹ̀rí nǹkan so àmọ́ kò yá ni lẹ́nu oye kama yakunul murabbi yakunul murabba bí ẹni tí ń rẹ ní bá ṣe rí bẹ́ẹ̀ náà ni ẹni tá bá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe kíni bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ẹwọ́ lódò burúkú aláìdákanmà so Nuhu ní jẹ́ kí odò rẹ̀ yẹn ní jẹ́ kó bí mi nú débi pé ní expose àìmọ̀kan rẹ̀ délẹ̀ expose àìmọ̀kan rẹ̀ délẹ̀ in manage ẹ̀ so Allah bẹ̀ẹ́dà sọ fún anú Qur'anul Karim ipé walaqad kuzzibat rusulun min qablik wọ́n ti pè àwọn òjíṣẹ́ kan ní rọ́ṣíwájú rẹ̀ Nabi sallallahu fasabaru wọ́n wá ní sùúrù ala ma kuzzibu lórí tí wọ́n pè wọ́n ní irọ́ lé lórí tí wọ́n dínà ìwọ̀n lé lórí wa udhu wọ́n sì fara ní wọ́n that is àwọn kèfèrí àsìkò wọn àtàwọn ọ̀tá Allah bẹ̀ẹ́dà àsìkò wọn fara ní wọ́n hatta atahum nasruna títí tí àrànṣe wa tí ń ṣe àrànṣe Allahu subhanahu wa ta'ala títí tí àrànṣe wa óyé títí tó fi wá bá wọn ìwọ sì ń sọ pé Allah bẹ̀ẹ́dà ò lo násùrù fún
ẹnikẹ́ni yàtọ̀ sí ànábì ọ̀sọ́lẹ́mù nínú Qur'anul Karim ibo ló ti rí tàbá sọ pé ẹ̀yin yí ẹ̀yà aláìmọ̀kan àti mùdírù yín ipẹ́ ẹ̀yọ lódò inú ọmọ bí yín so inú ọmọ ṣe kíni inú ọmọ bí yín náà ẹwọ nǹkan inú ọmọ ṣe kíni inú ọmọ bí yín oye Allah bá yẹ́dà sọ nínú Qur'anul Karim bákan náà Allah bá yẹ́dà sọ pé inna lanansuranna rusulana walladhina amanu fil hayati dunya ipé dáadájú àárán àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ wa àárán wọn ṣe àárán wọn lọ́wọ́ láyé ń bí oye àárán wọn lọ́wọ́ ní kíni nílé ayé ń bí wa yawma yaqumul ashhad wa yawma yaqumul ashhad bẹ́ẹ̀ ni kódà níjọ́ gbìdà alkiyama gan tó yá sí pé ó ń kálùkù ó dìde oye lọ sọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala á tún ràn wọn lọ́wọ́ so kí ni Allah bẹ̀rẹ̀ sọ ń bí áyà yìí ipé òun ràn àwọn òjíṣẹ́ òun ṣe kí ni òun ràn wọ́n lọ́wọ́ láyé ń bí báyìí òun ṣe kí ni òun ràn wọ́n lọ́wọ́ láyé ń bí báyìí ìwọ sì ń sọ pé rárá nínú Qur'anul Karim annabi nìkan Mustapha nìkan lọ́bẹ̀ẹ́ dá do násùrù fún ẹ̀yin kìíní yìí kí ló tẹ́ ń ṣe báyìí so kí ló tẹ́ ń ṣe báyìí so àṣírò àwọn odò àtàìmọ̀kan tó mọ̀ nánú àwọn ọ̀rọ̀ rẹ̀ náà rí táwọn aláìmọ̀kan bí tẹ nínú ọmọlẹ́yìn Mudiru Markazi tó máa fi ń fẹ́ ọ́ ṣe fáàrí àṣírogbón tó mọ̀ náná rí àṣírogbón tó mọ̀ náná rí odò àtàìmọ̀kan fa kó dá Nuhu wallahi kó dá túbá bẹ̀rù Allah bẹ̀ẹ́dà bẹ̀rù àtúbàtán bẹ̀rù kìyàmà rẹ̀ bẹ̀rù ipé ìwọ nìkan ló dá wà nù sàárè Mudiru ní bọ́ wọ́bẹ̀ ó yé báyìí nìsìn wallahi kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ so fún délé Nuhu kanda nínú Qur'anul Karim Allah bẹ̀ẹ́dà ó lu násùrù fáwọn ẹlòmí yàtọ̀ sáà Nabi ọ̀sọ́lẹ́mù oye ó lù fáwọn òjíṣẹ́ rẹ̀ oye kò rí bó ṣe ṣe kí ni kò rí bó ṣe sọ yẹn oye òdo ni ó bá débẹ̀ àti ìfẹ́nú pé ó sáfẹ́ fi gbogbo ọ̀nà dìfẹ́ndì àìmọ̀kan àti òdo tí Mudirul Markazi ṣe kí ni tí Mudiru pọ́lẹ̀ fún yín ó yá tẹ̀síwájú oye bàbá wáyà yìí olùwà ní illa tanzuruhu bẹ́ẹ̀ bá ní ẹ̀ níra ànábì lọ́wọ́ níbi ogun Tabuk pápọ̀ ní nasara Allah ọlọ́wọ́ ọba ti rán sí ó ti rán lọ́wọ́ kí láfi mà isi akhraja allazina kafaru sáàlì àtìlẹ́yìn ní èsì ọmọ filigari nígbà tí ọlọ́wọ́ ọba bí wọ́n sọ ọ̀rọ̀ yìí àwẹ́rí nǹkan ẹ̀rọ pé ṣe kọ́mẹ́dì ni wọ́n rí fílẹ̀ ẹ̀rọ pé áàkì ni ó lè bá ọmọ jáfàní fáwa àlùmọ̀ ànábì tá ń bọ̀ wá. èsì àkàrájà allazina kafaru sáàlì àtìlẹ́yìn ní èsì ọmọ filigari tábàbọ̀ èsì àkàrájà wú nígbà tí wọ́n lé bóde uye yaudu ila rasulihi al-karim salla alayhi Allah ẹgbà tí wọ́n lé ànábì bóde àwọn àwọ allazina kafaru àwọn kèfèrí dábáwọ́ kálímọ̀ àkàrájà aláwásí ni afúnhálà almasidu bi harfin wahid a rí pé ọ wà ní ọ̀kan nú àwọn bínú rùbáyà al-mujarrad a ní afọ́álà a ní fa'álà a ní fa'álà a sì ní fa'álálà mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ fínú rùbáyà nù tàbá wo isi àkàrájàwú àkàrájà ó yàtọ̀ fún àkàrájàwú wọ́n lè bóde lérí fíìlì afọ́álà ọ̀nà àgbà tá a máa ń lò ó lé lọ́nà mẹ́wàá àmọ́ níyàyé Olúwa lò fún mọ̀tọ́ wá isi àkàrájà ulẹ̀ sí ìnà káfàrú ìgbà tí wọ́n lé ànábì bóde àwọn tá ní àwọn gbèbèrè táàní yàsìnẹ́ìnì àtẹnìkejì rẹ̀ àti ẹnìkejì rẹ̀ tí wọ́n jọ pàdé ẹsẹ̀ wọn máa filigari táwọn méjèèjì tí wọ́n jọ wọnú kòtò gáàrù záórì
ọmọ obìnrin ọmọ ìpìlẹ̀ náà ọmọ ìyàtọ̀ láàrin gẹ́. ó yẹ ṣe kí wọ́n múná lọ òjò ti bẹ̀rẹ̀ sí rọ̀ tó yẹ ṣe kí wọ́n pa náà wáwí sọtálọ́bẹ̀ ẹ̀dà tó bá ní kí wọ́n pa báyìí ń ṣe ètò yìí tó ajá sí wípé ibi tá parí ẹ̀ sí nìyẹn fún kanda so gbogbo àti rí pé àìmọ̀ kan ló fẹ́ nánú rẹ̀ kò sí mọ̀ kankan tó fẹ́ nán bí odò lásán nìkan fi ń sọ̀rọ̀ oye. ìráyì àti gáàrù sáórì tọ̀ èsì yakúrú nítọ́ ibi tí ẹnìkan àti kejì rẹ̀ dánábì sọ fún ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wà nù kòtò yìí wípé làdáhásán inna Allaha ma'ana ìwọ ọ̀rẹ́ mi má bànújẹ́ Ọlọ́run wà pẹ̀lú wa. làdáhásán inna Allaha ma'ana má bànújẹ́ Ọlọ́run wà pẹ̀lú wa. ká ní Abubakar bá ní èsì yakúrú nítọ́ ibi nígbà tí ànábì sọ fún ìkejì rẹ̀ tí wọ́n jọ wà nù kòtò yìí. ká ní Abubakar bá ní ànábì ó ṣẹ̀ṣẹ̀ máa wá introduce wahdaniyatullah ma'rifatullah tawhidullah. ànábì ẹ̀ṣẹ̀ máa introduce Ọlọ́run ìmọ̀ Ọlọ́run fún Abubakar. èsì yakúrú ní sọ ibi nígbà tí ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wà lókùnrin wípé látàṣà ọ̀rẹ́ mi má bànújẹ́ ó ti yàgbé ara ni ó ti ń tọ̀ ni ẹ̀rù ti ń bọ̀ ni inna Allaha ma'ana Ọlọ́run bẹ pẹ̀lú wa. ká ní Abubakar bá ní ayna imanuhu ina ìsìn ayna wahdaniyatuhu fillah ina ìsìn. olódò ni ọ laysat li Abi Bakr radiyallahu anhu wahdaniyya Abubakar ò ní wahdaniyya in tó kàn lè sọ wípé ayna imanuhu bi wahdaniyyatillahi subhanahu wa ta'ala hina idhin oye ibo ni ìgbàgbọ́ Abubakar Siddiq wà pẹ̀lú wahdaniyya Allah bẹ̀ẹ́dà nígbà náà má kó sọ wípé ayna wahdaniyyatuhu hina idhin ibo ni wahdaniyya rẹ̀ wà oye nígbà Abubakar ò ní wahdaniyya so n tó tún lè sọ ní pé aina tawhiduhu ina hidin ipé ibo ni tawhidu ẹ̀ wà nígbà yẹn tó jẹ́ ká wá dá ẹlẹ́kọ̀ọ́ lórí àìmọ̀kan tó ṣe yìí ẹ̀wọ̀n wa nínú ẹ̀sìn wa ṣe rí lórí àyà yìí oríṣiríṣi àìmọ̀kan làwọn rọ́fídọ̀ ṣe lórí rẹ̀ eléyìí bóyá kò rí n táwọn rọ́fídọ̀ tí wọ́n ṣe ní àìmọ̀kan lórí àyà yìí so bóyá kò rí kò nájú tó ọ̀nà tó wá gbé ìgbà ó fẹ́ pẹ́ra wọn ó sọ wípé Allah bẹ̀ẹ́dà sọ wípé Ànábì sallallahu sọ wípé idh huma fil ghar idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana ipé ńgbà tí Ànábì sallallahu àti òun àti akẹgbẹ́ rẹ̀ níbi ìrìn àjò tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ lórí ìrìn àjò oye tí wọ́n jọ wà nínú Gharu Thawr nígbàtánà sálẹ́mù ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún tí wọ́n jọ wà lórí ìrìn àjò ipé la tahzan má ṣe banújẹ́ inna Allaha ma'ana dárájọ́ Allah bẹ̀ẹ́dà ń bẹ pẹ̀lú wa. fèilọ̀súfù yìí aláìmọ̀kan yìí olódò yìí ó ní ibo ni imani Abubakar Siddiq wà lásìkò yẹn billahi alik unshiduka Allah subhanahu wa ta'ala ya Nuh aina al-ilmu fima qult ìmọ̀dà nínú tó sọ yìí ṣe in tẹ́ ń pè ní ìmọ̀ náà ni ahadha huwa al-ilmu indakum ṣe eléyìí ni ìmọ̀ lọ́dọ̀ yín subhanallah tó bá yọ sí pé eléyìí ni ìmọ̀ lọ́dọ̀ yín wallahi ojú ti lágbà lẹ́yìn kì ní ìjẹ́ fún ìmọ̀ so ojú ti lágbà òun lẹ jẹ́ fún ìmọ̀ ó ní ibo ni imani Abubakar Siddiq wà lásìkò náà pẹ̀lú pé Ànábì sọ fún pé kó má ṣe banújẹ́ Allah bẹ̀ẹ́dà ń bẹ pẹ̀lú wa la tahzan má ṣe banújẹ́ Allah bẹ̀ẹ́dà ń bẹ pẹ̀lú wa mo wá fẹ́ gbéṣẹ́ fún ẹ ṣé ìbànújẹ́ tí Abubakar Siddiq banújẹ́ ṣé ó banújẹ́ lórí ẹ̀mí ara rẹ̀ ni ṣé Abubakar Siddiq banújẹ́ ńgbà tí wọ́n wà nínú Gharu Thawr lórí ẹ̀mí ara rẹ̀
ṣé lórí ẹ̀mí ara rẹ̀ ló ṣe banújẹ́? Wallahi thumma billah, kò banújẹ́ nítorí ara rẹ̀, ń banújẹ́ nítorí ipò tí Ànábì sallallahu wà tínú rẹ̀ ò sì dùn sí. Inú Abubakar Siddiq ò dùn sípò tá Ànábì wà yẹn pé odidi Ànábì tálọ́bà ẹ̀dà ránṣẹ́ ló wà nínú ipò yìí. Ìdí tó fi mọ̀ pé Abubakar Siddiq ò banújẹ́ lórí ara rẹ̀, kìí ṣe torí ara rẹ̀ ní ṣe ń banújẹ́ nínú rẹ̀ ṣe bàjẹ́ ni pé Abubakar radiyallahu anhu, dúkìá rẹ̀, ọrọ̀ rẹ̀ tálọ́bà ẹ̀dà fún, ó kó gbogbo ẹ̀lẹ́fà Ànábì sallallahu pé kánà sallallahu fi ṣe kíni, kó fi pèpè sójú ọ̀nà Allah ẹ̀dà. Ó fọmọ́lẹ̀, ó fi lélẹ̀, ó fi gbogbo ẹlẹ́ nítorí kó lè bá àdó ti Ànábì sallallahu alaihi wasallam kọ́ sí lè rìnrìn àjò ọ̀hún. Ṣé Abubakar Siddiq yẹn ni ó wà máa bẹ̀rù lórí ẹ̀mí ara rẹ̀ yí pé torí ara òun lòun ṣe ń banújẹ́? Kalla, bí kìí ṣe lórí Ànábì sallallahu nínú rẹ̀ ṣe bàjẹ́ pé Ànábì ni ó wà nú rúpò yìí. Ẹlẹ́ẹ̀kejì, Abubakar radiyallahu anhu kò gbà wáyí látọ̀dọ̀ Allah. Oye, Ànábì sallallahu ń gbà wáyí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. Abubakar ní ipò yẹn pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam, in tí Ànábì sallallahu bá fún ní ìtọ́ka àti ní ìdarí òun ni ó tẹ̀lé bí wahyin min Allah, pẹ̀lú wáyí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. Ànábì sallallahu òun lè máa show grieveness, ó lè máa show ìbànújẹ́ nítorí pé kí ni wáyí ń sọ̀kalẹ̀ fún òun látọ̀dọ̀ Allah. So ìgbà tí Abubakar Siddiq wá show grieveness àti ìbànújẹ́, wáyí tí wọ́n fi Ànábì lọ́kàn balẹ̀, tí Abubakar Siddiq ò ṣe kí ni, tí ó ní opportunity rẹ̀, tí ó sì ní àǹfààní sí, wáyí yẹn náà wọ́n wá sọ̀kalẹ̀ fún Ànábì pé kó máa sọ fún Abubakar Siddiq pé ìrẹ́ Abubakar Siddiq má ṣe banújẹ́, dádájú Allah ẹ̀dà ń bẹ pẹ̀lú wa. Ìbéèrè fún ẹni ìsìn ni pé kí èèyàn banújẹ́, kí mùmínì banújẹ́, kí olùgbàgbọ́ òdodo banújẹ́, ṣé nínú tí máa ń fi dídíkù ìmánì hàn ló wà? Ẹ̀yin kìíní yìí expose àìmọ̀kan ara yín gan, tó rẹ̀ mo ṣe sọ pé ẹ má tẹ̀rí sí àwọn rọ́fídọ̀ gan, ó níbi tí wọ́n lè gbérí wọ̀ nínú àwọn àlámọ̀rí. Ẹ má tẹ̀rí sí. Oye, kí mùmínì banújẹ́, kí olùgbàgbọ́ òdodo banújẹ́, tó bá rí in tí ó banújẹ́ tó sì banújẹ́ lórí rẹ̀, wa hal dhalika yunqisul iman, ǹjẹ́ nǹkan yẹn máa ń ṣe kíni, ǹjẹ́ máa ń dí ìmánì kù, ǹjẹ́ máa ń tọ́ka sí wípé mùmínì èyí ṣe mùmínì má? Tó bá bí ọ̀dá sọ pé máa ń tọ́ka sí kó rí baba ńlá òdo tó ṣe, kó rí ìyá ńlá ìyá ìmọ̀kan àtòdo tó ṣe. Mùmínì tó bá rí in tó banújẹ́ yóò banújẹ́ náà ni. Kódà Ànábì sallallahu ó rí in tó banújẹ́ ó sì banújẹ́, nítorí pé kí ni alhuznu, ìbànújẹ́ nínú tálọ́bẹ̀ dáadáa mọ́ ọmọ ènìyàn ni. So bí ẹ̀rín àti ẹkún, téèyàn bá rí in tí ó pa lẹ́kún, in tí ó yọ omi lójú rẹ̀ yóò sunkún, téèyàn bá rí in tí ó mú rẹ́rìn yóò rẹ́rìn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà téèyàn bá rí in tí ó banújẹ́ yóò banújẹ́. So hadhihi tabi'atul bashar, àdámọ́ ọmọ ènìyàn lélẹ́yìí. In ra'a shay'an muhzinan hazin, tó bá rí nǹkan tó yásí pé ó bà nínú jẹ́ yóò bà nínú jẹ́, yóò banújẹ́. Tó bá rí nǹkan tó pani lẹ́rìn yóò ṣe kíni, yóò rẹ́rìn. Tó bá rí nǹkan tó pani lẹ́kún, tó wọ́tà àti ṣe kíni àti pé kíyàn yomi lójú, yóò yomi lójú. Ṣé ìyẹn wá wà nínú wípé tó bá ṣẹlẹ̀ sí mùmínì ó ti wá túmọ̀ sí wípé ìmánì sọnù fún? Subhanallah, juhala lẹ́yìn kíní yìí wallahi. Tó dẹ̀ mo ṣe ń sọ wípé ọmọ òrukàn ìmọ̀ ni yín, ọmọ òrukàn ìmọ̀, ọmọ òrukàn, orphans of knowledge. Oye, yatamal ilm, ọmọ òrukàn ìmọ̀ ni, masakinul ilm. Oye, àwọn nídì, àwọn aláìní fún ìmọ̀, òun lẹ́yìn ọmọ yìí wallahi alazim. Allah bẹ̀rẹ̀ ń sọ fún Ànábì sallallahu nínú Qur'anul Karim ipe wala yahzunuka qawluhum, ọ̀rọ̀ tí àwọn kèfèrí sọ má ṣe jẹ́ kó bá ìrẹ́ Ànábì sallallahu nínú jẹ́. Dákùn sọ túmọ̀ sí pé Ànábì sallallahu ní jẹ́ kó gbé mi sọ àwọn gbólóhùn tí ó yẹ kó jáde lẹ́nu mi, Ànábì mi ò ní sọ. Ànábì sallallahu ìgbà tó ọmọ rẹ̀ kú, kí ni Ànábì sallallahu sọ? Ànábì sallallahu sọ pé innal ayna la tadma, dájúdájú
ojú ń ṣe kí ni ojú ń sunkún wa innal qalba la yahzan ọkàn ó bàjẹ́ ọkàn ṣe kí ni ó bàjẹ́ so ǹjẹ́ ọkàn nábì tó bàjẹ́ yẹn ǹjẹ́ o lè sọ orún tó sọ yèmí ò ní sọ gbólóhùn yẹn so binisba pé mo fẹ́ ju béèrè sí ẹ lára ń tó hàn gbà wá ní ẹ̀kọ́ nìyẹn nípa ọ̀rọ̀ ọmọdé ǹjẹ́ ohun tó fẹ́ jù ní béèrè lórí Abubakar Siddiq tó ń sọ yẹn so ǹjẹ́ o lè jurú rẹ̀ sórí ànábì ọ̀sẹ́lẹ̀mù nítorí pé ànábì ọ̀sẹ́lẹ̀mù ó rí nǹkan kan tó bà nínú jẹ́ tó sì banújẹ́ lórí rẹ̀ ǹjẹ́ o lè jù bẹ́ẹ̀ wọ́n bí ọdá o tó bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì annabi Yaqub alayhi salam nínú Qur'anul Karim kí ni Allah bẹ̀rẹ̀ dá sọ ń pa annabi Yaqub Allah bẹ̀rẹ̀ dá sọ ń pa annabi Yaqub sọ pé qala innama ashku bathi wa huzni ila Allah annabi Yaqub sọ pé ashku bathi wa huzni ila Allah ipe mo ń pariwo mo sì ń sunkún ìfi ẹ̀dùn ọkàn mi hàn àti ìbànújẹ́ mi mo ń sunkún rẹ̀ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala mo ń képe rẹ̀ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala mo ń kígbe rẹ̀ lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala dhalika annabi ni annabi Yaqub ó banújẹ́ lórí nǹkankan tó rí tó mú láti banújẹ́ ṣé o lè sọ ọ̀rọ̀ yẹn lórí ẹni tó jẹ́ annabi gangan ahulahil anbiya fa kayfa biman laysa nabiyyan walan yakuna nabiyyan bó ní pẹ̀lú ẹni tó sí pé kìí ṣe annabi tí ó sì lè ever jẹ́ annabi idha ra'a ma yuhzinuhu alaysa yahzan tó bá rí tó banújẹ́ ṣé kò ní banújẹ́ wallahi aláìmọ̀kan lẹ́yìn ọmọ yìí bí wasting of time ní kíyàn kan sọ pé òun fẹ́ jókòó ti ẹ̀yìn léyìí torí èèyàn kàn máa ó níbi tẹ́ sọ̀rọ̀ dé èèyàn náà wà fẹ́ máa dàbí àìmọ̀kan torí lẹ́wọ́ àìmọ̀kan ara yín ẹ kàn máa gbéyàn padà sẹ́yìn ni níbi ìmọ̀ àwọn nǹkan tó wá sí pé èèyàn ti tayọ rẹ̀ níbi àlàyé ọ̀rọ̀ ìmọ̀ ẹ wà máa jẹ́ kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ wá padà sẹ́yìn mọ́ wá gbọ́pọlọ yín wálé mọ́ wá tírìtì yín bí àwọn ọmọ kindergarten àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn ànábì rèé wọ́n rí tó bá wọn nújẹ́ wọ́n sì banújẹ́ wọ́n rí tó sí pé ó lè jẹ́ kí inú èèyàn bàjẹ́ wọ́n sì banújẹ́ lórí rẹ̀ bó wà ní ẹni tó sí pé kìí ṣànábì ẹni tí ò gbà wáyìí ẹni tí wà yóò sọ̀kalẹ̀ fún bó lòun ṣe so Nuhu lọ jókòó láyé rẹ̀ nígbésí ayé rẹ̀ má dá sọ̀rọ̀ mọ̀mọ́ tí mùdírù bá sọ̀rọ̀ tó bá fẹ́ wá sọ̀pọ̀tì mùdírù ma wá lu agolo lórí rẹ̀ pé kan mọ́ lu agolo kò sì mọ́ sọ pé Mọ̀wùlá ti sọ̀rọ̀ o Mọ̀wùlá ti sọ̀rọ̀ o Mọ̀wùlá ti gbédé o Mọ̀wùlá ti gbédé o Mọ̀wùlá ti gbédé o Mọ̀wùlá ti gbédé o ìntò kan má dá sí pé bóyá o fẹ́ fi nǹkankan múlẹ̀ nínú tí mùdírù sọ torí olódo ni ẹ́ o dá nǹkankan mọ̀ nínú mọ̀ wọ́n sọ pé tó bá yá sí pé Abubakar Siddiq ni tó bá yá sí pé Abubakar Siddiq ló wà ń bẹ̀ ibo ni imani rẹ̀ wà ibo ni ìmọ̀ Ọlọ́run rẹ̀ wà lásìkò yẹn tí inú rẹ̀ fi ń bàjẹ́ tán fi wọ́n sọ fún pé la tahzan inna Allaha ma'ana ṣé ń túmọ̀ sí pé téèyàn bá ti wá banújẹ́ lórí nǹkan kan kò wá sí imani láàrẹ̀ mọ́ nìyẹn oye so husnu ní ìsìn ó ti wà nínú nawakidul iman kó máa rí bí táìmọ̀ kan gbé ẹdé ni o kíyàn banújẹ́ nìsìn ó ti wà nínú àwọn nǹkan tó lè abrogate imani Allahumma ajirna fi musibatina wa abdilna khayran minha ya Allah mashallah wa ń bí àdánwò wa yóò àdánwò lélẹ̀ yìí àdánwò lélẹ̀ yìí wallahi alazim oye àdánwò lélẹ̀ yìí yálà ya àdánwò àìmọ̀ kan tó wá wùyẹn mọ́ fún èmú comment section mi ó kàn kọ́ ilé ilẹ́kọ̀ọ́ ní ìsì palẹ̀ mọ́ yálà ya àdánwò lélẹ̀ yìí wallahi alazim nínú ọ̀rọ̀ míì tó sọ àìmọ̀ kan míì tó sọ ó ní pé ó sọ pé alọ́bẹ̀ ẹ̀dà ó lo akhraja fún Ànábì sallallahu nìkan oye sọ́rí ó lo dọ̀míìrù tó wá lẹ́yìn akhraja yẹn so fún Ànábì sallallahu nìkan kò ló fún èèyàn méjì kò sì ló fún àwọn èèyàn tó tayọ méjì
ìgbà Allah bẹ̀rẹ̀ dà sọ pé idh akhrajahu alladhina kafaru ipe dọ̀mírùn bẹ̀ẹ́ ó ń padà sọ́dọ̀ ta ni sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ya'udu ala annabi a sọ pé bẹ́ẹ̀ ni èyí tó sọ yẹn òótọ́ ló sọ ad-damiru huna a'idun ala annabi sallallahu alaihi wasallam wala nujadilu fi dhalik àmọ́ kí ni tó fẹ́ fàyọ mbẹ̀ ṣe tó fẹ́ fàyọ ní pé mo fẹ́ gbé wá gbé ní àwọn ṣíyà kan lórí ayáyá ìmọ̀kan tó máa ń ṣe tó fẹ́ fàyọ ní pé ànábì nìkan ni àwọn kèfèrí Mákà lébòdè ní àbí kí ló fẹ́ fàyọ mbẹ̀ ibi tó ò lè gbé dé gan èmi ò bọ̀ gbé débẹ̀ torí kí n lè expose yẹ kó lè bá mọ̀ pé o mọ nǹkan kan nínú tó yá sí pé ń bẹ lórí àlámọ̀rí so ṣe n tó fẹ́ fàyọ ní pé torí mas'ala mi ni nínú àwọn mas'ala tó yá sí pé àwọn Ṣíà máa ń ṣe kí ni wọ́n fẹ́ máa fi dojú ọ̀rọ̀ yìí rú wọ́n ní ànábì nìkan òun làwọn kèfèrí Mákà lébòdè ṣe n tó fẹ́ fàyọ nìyẹn tó bá yá sí pé n tó bá fẹ́ fàyọ nìyẹn á wà sọ fún pé aláìmọ̀kan nìyẹn àwọn sàhábà nàbì tí wọ́n ṣe hijira kò nílùú Mákà oye àtàwọn tí wọ́n lọ sí Habasha kó tó di pé wọ́n padà lọ sí Madina tí wọ́n padà lọ bá nàbì ọ̀sẹ́lẹ̀mù oye àtàwọn tó wá sí pé láti Mákà direct ni wọ́n ti ṣe kí ni wọ́n ti gbéra lọ sílùú Madina kulluhum mukhrajun gbogbo pátápátá làwọn ará Mákà lébòdè gbogbo pátápátá làwọn ará Mákà lébòdè ìgbà tí wọ́n wá lé àwọn kọ̀ọ̀kan bóde òun ló kàn yàtọ̀ so ikhtalafat azmanul ikhraj ìgbà tí wọ́n lé wọn bóde òun ló ṣe kí ni òun ló yàtọ̀tọ̀ Allah bẹ̀rẹ̀ dàn sọ fún wa nínú Qur'anul Karim níbi tí Allah bẹ̀rẹ̀ dàn tó sọ pé ya ayyuhallazina amanu la tattakhidhu aduwwi wa aduwwakum awliya tulquna ilayhim bil mawadda wa qad kafaru tí Allah bẹ̀rẹ̀ dàn fi débi tó ti sọ pé yukhrijuna ar-rasula àwọn kèfèrí àtàwọn ẹlẹ́bọ tá ń sọ pé kẹ́ má mú wọn ní ọ̀rẹ́ tímọ́tímọ́ yẹn yukhrijuna ar-rasula wọ́n lé ànábì ọ̀sẹ́lẹ̀mù wọ́n lé bóde kó nínú ìlú rẹ̀ tí ń ṣe Mákà wa iyyakum wọ́n sì ń lé ẹ̀yin náà ẹ̀yin sọ̀hábà nábì wọ́n lé ẹ̀yin náà bóde ń lẹ́yìn an tu'minu billahi rabbikum nítorí pé ẹ gbà Allahu subhanahu wa ta'ala nítorí pé ẹ gbàgbọ́ ay al-illatu fi ikhraj al-kuffar li ashabi an-nabi sallam wa an-nabi imanuhum billahi subhanahu wa ta'ala illa níbi pé àwọn kèfèrí lé ànábì àtàwọn sàhábà rẹ̀ bóde kó nùlù òun nítorí pé wọ́n gbà Allahu subhanahu wa ta'ala gbọ́ tó ń túmọ̀ sí wípé wíwà tí Abubakar Siddiq wà pẹ̀lú ànábì nígbà yẹn tí wọ́n jọ fi Mákà lẹ̀ láti ṣe ní àjò oye aya yìí fi rinlẹ̀ pé kódà Abubakar Siddiq ìmánì ń bẹ lára rẹ̀ torí àwọn Ṣíà níbi tí wọ́n máa ń sá lọ ń bi aya yẹn wọ́n sọ wípé ńgbà tí sẹ̀kínà ò ti sọ̀kalẹ̀ fún Abubakar tó yá sí pé ànábì nìkan ni sẹ̀kínà sọ̀kalẹ̀ fún wọ́n sọ fún yín pé torí rẹ̀ ńkọ́ Abubakar ṣe mùmínì so àwa gbé wọn lọ síbi aya ìgbẹ́ máa bọ̀ wá Allah bẹ̀rẹ̀ sọ wípé yukhrijuna ar-rasula wa iyyakum an tu'minu billahi rabbikum so Allah bẹ̀rẹ̀ sọ pé ìdí táwọn kèfèrí fi lé Abubakar tó fi lé ànábì ọ̀sẹ́lẹ̀mù àtàwọn sàhábì rẹ̀ jáde kó ń dé ní pé wọ́n ṣe kíni wọ́n gbàgbọ́ ìzàn Abubakar ìṣẹ́wọ̀n náà bẹ̀rẹ̀ náà àwọn ẹni tí wọ́n lé kó ń lé àbí kò sí ó wà ń bẹ́ ìzàn ajá sí pé mùmínì ni olùgbàgbọ́ òdodo ni so ànábì nìkan kọ́ ni wọ́n lé ìgbà tí wọ́n lé wọn bóde ló ṣe kíni ló yàtọ̀tọ̀ síra wọn wọ́n wá lé òun àti Abubakar Siddiq sígbà kan náà wọ́n jọ bóde nígbà kan náà so títírà Ṣíà dẹ̀ ṣe kíni títírà Ṣíà testifies yàtọ̀ sí tírà àwọn mùsùlùmí ó yé báyìí so ìyẹn ń bẹnu àwọn odò àti àìmọ̀kan rẹ̀ tó ṣe kíni àìmọ̀kan rẹ̀ tí ó ṣe ó ní odò kan tó ṣe náà yá pè rẹ̀. àyìnà ma'rifatuhu fillahi náìsìn ká ní Abubakar lọ́ba wà nù kòtò pẹ̀lú ànábì níbo ni ìgbàgbọ́ Abubakar wà ń jọ náà níbo ni tòhírù tí ń bẹ lára Abubakar níbo lọ́wọ́ àjọ náà tó já sí wípé ànábì níṣẹ́ tó nítorí làkọ́nà rẹ̀ ní irfan ànábì níṣẹ́ tó wá ṣe tàlíkínú rẹ̀ níṣẹ́ tó wá ń kọ́ nípa
ìwọ ọ̀rẹ́ mi iná láàmú àná ọlọ́run bẹ pẹ̀lú wa kálá Abubakar bá ní ọ̀hún làǹdẹ́bí ọ̀sẹ̀ tó máa wá sọ fún ipá ọlọ́run bẹ pẹ̀lú wa. tọ́ ìrẹ́nuhù kanda ta ló wá wà ń bẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam a bùkátà sí ká mẹni tí ń bẹ pẹ̀lú annabi ahuwa muslim am mushrik ṣe ni tí ń bẹ pẹ̀lú annabi ṣe musulmi ni ṣe múmini ni àbí ẹlẹ́bọ a bùkátà sí kó rí ẹ̀sìn tó ṣe lórí rẹ̀ oye ó sọ wípé tó bá jẹ́ Abubakri ni tí ànábì ó tún ṣẹ̀ṣẹ̀ máa làkọ́nà rẹ̀ ó tún ṣẹ̀ṣẹ̀ máa fi ìmá allọ́bẹ̀ẹ́dà ó tún ṣẹ̀ṣẹ̀ máa fi sí lẹ́nu ẹ dákun kí ni allọ́bẹ̀ẹ́dà kí ló rán ànábì ọ̀sẹ́lẹ̀mù sí tí èbá ṣe kó wá ṣe kí ni kó wá ṣàlàyé ìmá allọ́bẹ̀ẹ́dà fáwọn èèyàn ìtàllọ́bẹ̀ẹ́dà tó gbé dìde fún ẹni ẹ̀ ìtàllọ́bẹ̀ẹ́dà ánà náà ni ẹ̀ ìtàllọ́bẹ̀ẹ́dà ní kó wá ṣe lálàyé náà ni ẹ̀ so kò sí nǹkan kan tó tuntun bẹ̀yẹn oye kò sí nǹkan kan tó ṣe kíni tó tuntun bẹ̀ a máa ń gbé ọwọ́ mas'ala kan bẹ̀ sí sọ tí Allah bẹ̀ẹ́dà sọ ipá náà sọlẹ́mù sọ ipé la tahzan inna Allaha ma'ana al-ma'iyyatu huna ahiya khassa am 'amma ma'iyya ń bíbà yìí ṣe ma'iyya khassa ni àbí ma'iyya 'amma so wallahi Nuhu kanda ẹsẹ̀ rẹ̀ ó gbọ̀n fún tó ń rédèrè tó ń sọ ẹsẹ̀ rẹ̀ ó gbọ̀n gan òtútù ó máa mú ọ ẹsẹ̀ rẹ̀ yóò máa gbọ̀n níbi tó wá tẹ́sẹ̀ bọ̀ yìí ṣe ma'íyà tí ń bẹ ń bíbà yìí inna Allaha ma'ana ma'íyà tí ń bẹ ń bíbà yìí ahiya khassa am 'amma ṣe ma'íyà khassa ni àbí ma'íyà 'amma ṣe ma'íyà tó já sí wípé ń bẹ fún àwọn ẹrú Allah bẹ̀ẹ́dà olùgbàgbọ́ òdodo nìkan ni pẹ̀lú pé Allah bẹ̀ẹ́dà yóò ràn wọ́n lọ́wọ́ yóò kún wọn lọ́wọ́ yóò ṣàgbéga fún wọn nínú ìṣòro tí wọ́n bá wà so àbí màíyà tó já sí wípé ń bẹ fún gbogbo ọmọ ènìyàn pátápátá èyí tó jẹ́ múmìní àtẹni tí ò ṣe múmìní tí ń túmọ̀ sí màíyà àmà pẹ̀lú pé Allah bẹ̀ẹ́dà yín ní àwọn ẹ̀dá rẹ̀ oye òun ní ṣáàrìsì kí fún wọn bẹ́ẹ̀dẹ̀ ni ó mọ ogun tí wọ́n ń ṣe màíyà eléyìí ni òun ni wọ́n sọ ń bẹ̀yẹn èwo nínú méjèèjì so in ní tí sọ̀rọ̀ kan àfìgbà tó bá tó dáhùn lórí rẹ̀ tó bá tó sọ màíyà tó bá tó jẹ́ fún wa á wà ṣe kí ni á wà dá ọlẹ́kọ̀ọ́ lórí rẹ̀ so kó lè bá rí òdo rẹ bó ti tó àtàìmọ̀kan rẹ bó ti tó so àmẹ́mì ń fi tayọ sọ fún yín pé màíyà tí ń bẹ́ẹ̀ yẹn èyí tí ń bẹ fún àwọn ẹrú Allah bẹ̀ẹ́dà olùgbàgbọ́ òdodo ni ìní wí jù bẹ́ẹ̀ lọ fún ẹ̀ tó ń túmọ̀ sí pé ẹni tí ń bẹ pẹ̀lú ànábì tí ànábì ọ̀sẹ́lẹ̀mù sọ pé la tahzan inna Allaha ma'ana mùmìnì ni so li anna al-ma'iyyata al-khassa la takunu illa lil-mu'min ma'iyya khassa kò lè wà fẹ́ni kankan àfi fẹ́ni tó bá jẹ́ mùmìnì àfẹ́ni tó bá ṣe kíni tó bá jẹ́ mùmìnì oye ìyẹn bẹ́ẹ̀ Abubakar kọ́ ká ní ìgbàgbọ́ tí tàrí wúrò yìí fún wa nípa Abubakar a gbọ́dọ̀ bá Abubakar ní hálù yìí tó já sí pé ànábì ní ẹ̀sẹ̀ tó máa introduce ìmọ̀ Ọlọ́run lọ́ka ìdọ́lọ́mà ká ya látàzán ẹni ẹ̀kún lè sọ ibi látàzán mo rí aláìmọ̀kan ìkánnà àwọn ọmọlẹ́yìn Jabatari ó ní you are doing debate with Onibidia, can you prove it where Prophet Muhammad sallam do debate with Onibidia? Àwọn ọmọ yìí tọ́ àwọn ọmọ òrukàn nínú ẹgbẹ́ Jabatiyya lélẹ́yìí kálọ̀bẹ̀ẹ́dà mọ́ṣá láyín kálọ̀bẹ̀ẹ́dà mọ́ṣá fọ̀nàmà yìí. Abdullah ibn Abbas radiyallahu anhu min a'lamin nas bi ahadith an-nabiy sallallahu alaihi wasallam ناظر الخوارج فمن الخوارج عندكم Abdullah ibn Abbas nínú àwọn ẹni tí wọ́n mọ̀ ń pa hadith annabi jù ó dìbéètì àwọn khawarij àwọn oní khawarij lọ́dọ̀ ẹ̀yin Jabatiyya so ẹ̀yin ọmọ yìí so ẹ̀ṣá ẹ̀yin ọmọ Jabatiyya ìkálọ̀bẹ̀ẹ́dà kó láàyín ni oye nínú ṣòro tẹ́ wà yìí oye báyìí àmọ́ máa lọ. bẹ́ẹ̀ mi má banú jẹ́ mo ò ní pa wá kakọ̀ ní ṣe wá inna Allaha ma'ana ọlọ́run bẹ̀ pẹ̀lú wa táà sì gbọ́n bí ìtàn
níbi tàríhù wípé Abubakar gan lọ́kọ́ wọnú kòtò yìí títàn gbé wá bẹ́ẹ̀ títàn rọ lẹ́tọ̀ Abubakar sayyidina Abubakar wa awwalu ma dakhala bil ghari zawri wọ́n ní Abubakar gẹ́gẹ́ bá ṣe tàn bí ìtàn ipa Abubakar lọ́kọ́ wọnú kòtò yìí nígbà tó wá wọnú kòtò yìí wọ́n wá rédíò kan mẹ́jọ ń wá sán bẹ́ẹ̀ ni ó ṣe sán ní wọ́n á mú un mára pọ̀ mẹ́jà náà bí ọmọ ṣé báyìí so àbọ̀ ejò náà jíjú ànábì má Abubakar la ejò fi wá sán fàgbúnù wọ́n ti sọ ọ́ di fàgbú. Àdíìsì kan. Nuhu Kanda Nuhu bàbá Ádámà pa ìtàn yẹn nínú ọ̀rọ̀ àwọn kan tí wọ́n sọ lórí ìrìn àjò ànábì pẹ̀lú Abubakar Siddiq láti Makka lọ sí ìlú Madina. Tó bá láyà tó bá tó ń tó pera rẹ̀ tó bá kájú òṣùwọ̀n tó bá já sí pé ọmọ ẹlẹ́yìn mùdírù ní ẹ tí wọ́n bá bí ọdá tó kájú rẹ̀ dákun make kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ Sheikh Adamu yẹn kó post ẹ̀ fáwọn èèyàn kó jẹ́ káwọn èèyàn mọ òdodo nínú ọ̀rọ̀ tí Sheikh Adamu sọ yẹn. Tó bá sì jẹ́rọ́ ni Sheikh Adamu pa sọ fáwọn èèyàn pé ẹ wò irọ́ ni bàbá ńlẹ̀ ń bíbà yìí o irọ́ ni Sheikh Adamu pa ń bíbà yìí o lórí in tó sọ yìí. Ìtàn tó sọ pé ìtàn rọ́ nìyí ipa Abubakar Siddiq lọ́wọ́ kọ́ wọnú kòtò tẹ́jò wá san Sheikh Adamu pa ìtàn yẹn nínú ọ̀rọ̀ wọn nípa ìrìn àjò Abubakar Siddiq pẹ̀lú ànábì. So mò ń retí kó sọ̀rọ̀ lórí àbí ìkànnà ọmọlẹ́yìn mùdírù kó sọ̀rọ̀ lórí rẹ̀ oye kárí bẹ́ẹ̀ ṣe kí ni bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mùdírù tó. nígbà ibi sọ ìwà Bukhari hadith òun ni mo post òun ló wà lórí kíní yàyín tá a bá wò. Hadisi 692 àti hadith 7175 àwọn èèyàn ti yànnà náà rẹ̀ dáadáa. Hadisi náà nǹkan kan náà ni èèyàn tó àgbà táwọn èèyàn ti ṣàlàyé rẹ̀ àwọn ẹbí ò tún ní lọ́bẹ̀ mọ́. nǹkan kan náà hadisi ń tó ẹni tó bá wá rí ibi tí ànábì hadisi kan tó jẹ́ pé kharaja min fami rasulihi al-karim tọ́jọ́ bá ànábì gẹ́gẹ́ ló wí tá ànábì wá ń sọ fún wa wípé Abubakar huwa allazi kana ma'i fil gari. tábàládìsì kan tó jẹ́ sípò ànábì gẹ́gẹ́ ló ń sọ fẹ́mi ààrẹ lẹ́nu ààrẹ wípé Abubakar ló wà pẹ̀lú òun nínú gáàrù yìí nínú gáàrù Thawri wàláyé azàlámà jádàlì. Wallahi irani wallahi aqulu kadhabta mo sọ pé ó parọ́ wallahi tó bá rí hadisi gan látọ̀dọ̀ annabi tánà sallama sọ pé Abubakri àtòun jọ wà nínú gáàrù Thawr wallahi ò nígbà wallahi ò ní ṣe kíni ò nígbà ni o. Aya al-Qur'ani ló ń ṣe kíni ló ń tún tukutu yìí ló ń ṣe àìmọ̀kan àtòdó lórí rẹ̀ yìí ní àyà tó sọ̀kalẹ̀ lórí àlámọ̀rí àyà tó sọ̀kalẹ̀ lórí àlámọ̀rí tó tóbi yìí wọ àìmọ̀kan àtòdó tó ń ṣe lórí rẹ̀. Ṣé hadith Ànábì ni wọ́n wà fún ọ pé hadith Ànábì tó ní Abubakri àti Ànábì jọ wà nínú gáàrù Thawr òun ni wọ́n wà fún ọ ló wà gbà. So àyà gan ò ṣe tán àti gbà wọlé náà. So wo ìtúkùtù tó ń tún ní lórí àyà yìí wo àìmọ̀kan tó ń ṣe lórí àyà yìí wo jùdútù tó ń ṣe lórí àyà yìí. فكيف بحديث النبي صلى الله عليه وسلم فكيف بحديث النبي صلى الله عليه وسلم bó wá ní hadith النبي صلى الله عليه وسلم hadith gan ò lè gbà Nuhu Kanda ó lè ṣe kíni ó lè gbà hadith ọ̀hún gan àmá àwó wà fún ọ ní hadith ń bẹ nínú Bukhari tó yá sí pé Abubakar Siddiq radiyallahu anhu gangan náà ló bá wa oye Abubakar Siddiq sọ pé òun sọ fún Nabi sallallahu qultu li nabiyyi sallallahu alaihi wasallam wa nahnu fil ghar ipe mo sọ fún Nabi sallallahu ta sì wà ní gharu Thawr
òun sọ fún Nábì pé ká ní ìkannú àwọn ẹlẹ́bọ Mákà tí wọ́n wá wọn ká ló bá wo àtẹ́lẹsẹ̀ rẹ̀ ni law nadhara ila tahti qadamayhi la absarana ká ló bá wo ìtẹ́lẹsẹ̀ rẹ̀ méjèèjì ni àtẹ́lẹsẹ̀ rẹ̀ méjèèjì ni ìsàlẹ̀ rẹ̀ wọn bá rí wa kò bá rí wa nù rẹ̀ anásàlámù láti máa sọ fún Abubakar Siddiq pé ma dhannuka ya Ababakrin kí ni èròǹgbà rẹ̀ Abubakar Siddiq bithnaini Allahu thalithuhuma pẹ̀lú àwọn méjì tó já sí pé Allah bẹ̀ẹ́dà sí kẹta wọn, that is Allah bẹ̀ẹ́dà in ṣe kí ni in bẹ pẹ̀lú wọn, Allah bẹ̀ẹ́dà ó wà pẹ̀lú wọn gẹ́gẹ́ bí anásàlámù ṣe sọ ipe la tahzan inna Allaha ma'ana, Allah bẹ̀ẹ́dà ń bẹ pẹ̀lú wa. Ìtumọ̀ Allahu thalithuhuma yẹn Allah bẹ̀ẹ́dà ó sì kẹta wọn, ìtumọ̀ rẹ̀ ní pé Allah bẹ̀ẹ́dà ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú pé yóò ràn wọ́n lọ́wọ́ yóò ràn wọ́n sí gẹ́gẹ́ bí Allah bẹ̀ẹ́dà ṣe sọ ń bò nínú Qur'anul Karim nígbà tí ń sọ̀rọ̀ nípa ìdákẹ́jẹ́ láàrin àwọn èèyàn ma yakunu min najwa thalatha illa huwa rabi'uhum wala khamsa illa huwa sadisuhum wala adna min dhalika wala akthar illa huwa ma'ahum aynama kanu. So oye aya yìí nìsìn yóò jẹ́ ká mọ̀ pé ma'iyya ni Allah bẹ̀ẹ́dà ń ṣe kí ni ló mìí pẹ̀lú pé ìdákẹ́jẹ́ kan ò ní ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn mẹ́ta kan àfi ká Allah bẹ̀ẹ́dà jẹ́ ẹni kẹrin wọn, àbí láàrin àwọn èèyàn márùn àfi ká Allah bẹ̀ẹ́dà jẹ́ so ẹni kẹfà wọn oye so àbíkẹ́ èyí tó bá kéré síbẹ̀ àbí èyí tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ àfi ká Allah bẹ̀ẹ́dà kó ṣe kí ni kó wà pẹ̀lú wọn, tó túmọ̀ sí wípé ma'iyya ni Allah bẹ̀ẹ́dà mìí pẹ̀lú thalithuhum rabi'uhum àti kíni àti sadisuhum bẹ́ẹ̀. So fún dédé ọ̀rọ̀ tánà sọ́lámù wá sọ wípé Allahu thalithuhuma ó ń túmọ̀ sí wípé Allahu ma'ahum, Allah bẹ̀ẹ́dà ń bẹ pẹ̀lú wọn, ma'iyya khassa ní bíbẹ̀ tó já sí pé àwọn olùgbàgbọ́ òdodo nìkan ní ń bẹ fún. So eléyìí hadisi ní tí ń bẹ nínú Bukhari. Ǹjẹ́ o ṣetán láti gbà? O ṣetán láti gbà? O lè ever gbà láyé. Ó yé báyìí. Then hadisi kan bẹ nínú Sahih Muslim ń bí báyìí tí Annabi sallallahu alaihi wa alihi wasallam tó ń sọ wípé ẹni kankan kò ṣe kíni kò ṣe ìdẹ̀ra fóhun nínú ọmọ ènìyàn tó bí Abubakar Siddiq ṣe fún òun Annabi sallallahu alaihi wasallam nínú dúkìá rẹ̀. So àti níbi ìjẹ́ ọ̀rẹ́ òun tí Abubakar Siddiq jẹ́ ọ̀rẹ́ òun, àwọn àfá aládìsí ìgbà tí wọ́n wá síbi àdìsí tí wọ́n ṣe ṣárhù rẹ̀ wọ́n tú súhúbà yẹn wọ́n tú sí kíni wọ́n tú sí súhúbà hijira tí Ànábì sallallahu àti Abubakar Siddiq jọ sí kíni tí wọ́n jọ ṣe. Ó yé báyìí. So fún délé àmẹ́yà àdìsí tá fún ọ àmọ́ ò ní gbà náà ni ò lè gbàgbọ́ èyí tó sọ yẹn pé tó bá lè fún ẹ ládìsí kó gbà irọ́ ni ò ní gbà. Áyà gan lẹ́ ń tú sí tukutu ìwà àti àwọn àfáà rẹ̀. Ìtukutu lẹ́ ń túnú áyà yìí bó wá ní hadith Ànábì eyín lẹ́wàá gbà àbí áyà gan ẹ̀ ṣetán àti gbà ẹ̀ mú fẹnu yín wọ̀ ẹ̀ ń ṣe kí ni ẹ̀ mú fẹnu yín wọ̀ bó wá ní hadith Ànábì bó ní hadith Ànábì. So fún délé yẹn wé ṣe lóhun ó jẹ ní òkàndà ibi tá fi tì sí fún ẹni ẹ sódó àwọn nǹkan míì náà sì wà ní ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ míì ń bẹ tí ó sọ tó bùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ oye. So àmọ́ mo rí pé ó ti padà delete ẹ̀, ó delete ọ̀rọ̀ náà oye, ó delete ẹ̀, ó ti padà delete ẹ̀ lórí kíni lórí page ẹ̀. So èmi náà rí pé ó kẹ́fín pé ìsọkúsọ ló sọ sínú ọ̀rọ̀ náà. Àmọ́ bá ẹbẹ́ Allah subhanahu wa ta'ala ipé kí Allah bẹ̀ẹ́dà kó mọ́ ṣàbáwà fi ọ̀nà mẹ́ oye, kí Allah bẹ̀ẹ́dà kó mọ́ ṣàbáwà tó ẹ sọ́nà. Kò yẹ náà ni ká ló bá yí ẹ o ní máa ṣe bí o ti ń ṣe yìí. So fún ẹni tó bá fẹ́ pè wọlé, fún ẹni tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ pè wọlé, fún ẹni tó bá fẹ́ pè wọlé
Naam, assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Akúrédé wa Ṣé iṣẹ́. wà lórí ètò sí? Bẹ́ẹ̀ ni. Okay. Ṣé rí kíní ẹ̀wò náà bó ti ń lójú túbọ̀? Ṣé ẹnu bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀? Nígbà tó wà lórí Felix Ọ̀pọ̀lọ́lá. Naam. Ìyẹn ó difficult díẹ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ láti àwọn ọmọlẹ́yìn Mùdírù. Láti defend. Bẹ́ẹ̀ ni. Kò sí defend fún nígbà náà. Bẹ́ẹ̀ So ni. pàtàkùn náà dé tí wàá agree sí wípé Adájọ́ Muhammad sallallahu alaihi wasallam òun àti ẹnìkan náà jọ wà ń bẹ̀. Naam. Ó ní àkọọ́lẹ̀ tá a sì ní í sìn Abubakar ni. Àwọn náà dẹ̀ gbà pé èèyàn méjì ni. Táwa lẹ́yìn kejì táwọn ń sọ. Naam. Kájáde kan wá sọ wà bàbá ọmọ ló wà ń bẹ̀ pẹ̀lú ànábì. Kájáde ó ní àkọọ́lẹ̀ ẹyọ kan ṣoṣo tó wà fún. Irú ìfọ̀kànsí àyè òun náà jáde ó láwọn méjì. Gbogbo wọn bàbá àwọn méjì. Táwa lẹ́yìn kejì tó má kọ́ọ́lẹ̀ wá kán jí káàdì náà. Ṣèyíkì yẹn ní kí n bá wa sọ fún wa pé àti bàbá àwọn méjì ni bẹ́ẹ̀ ó yà kọ́lẹ̀ tí gbogbo wọn mọ̀ sí táwọn ò gbà Abubakar làwọn àkọọ́lẹ̀ táwọn ọmọ wà ní tá làwọn nígbà gbogbo wà ní kan jáde kan wá sọ àkàkọ́dọ̀ máa sọ pé ẹnì kejì ọ̀hún tá ló ń tọ̀ nǹkan jáde kan wá sọ náà. Naam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khair wa barakallahu. Naam. Assalamu alaikum. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àìpé tó náà. Naam. Láàárọ̀ àṣàyẹ̀ sọ. Allahumma. Àwọn aláìsí ọba ń ṣe pé bóyá ọ̀rọ̀ pé bóyá kí ọkọ̀ máa jì kí ọkọ̀ ìjọba láìdí tẹ̀lé fún ní tẹ̀sí lọ́dún fún lálẹ́. Mo fẹ́ dídí wọn àti sábóyá èyí tó ya ìyàkúyà náà méjèèjì wà láì ní ìgbé odò wà láì. Kí lẹ wí náà? Òun àti ta ni? Sábóyárù. Oh, Sábóyárù Habibullah. Ìwé tó ya ìyàkúyà jù náà méjèèjì. Eléyìí odò ń sàn nú ẹ̀jẹ̀ rẹ̀ ni. Wàhálà ó ní agbára gidi. Ẹ̀wọ̀n ilé tó sọ̀rọ̀ yìí náà, àkọ́kọ́ náà lọ yìí pé kí ló gan ò dá lẹ́nu. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo nǹkan tó ń sọ ń sìn, wàhálà nǹkan tó clear. Àwọn differences pọ̀ dáadáa, yóò gan látara àwọn ànábì Ọlọ́run dáadáa, tó jẹ́ pé wọ́n máa banújẹ́ látara nǹkan míì tó bá rí. Wallahi. Ẹ wo ànábì náà, ìgbà tó mọ ẹ̀ di pé bóyá ọmọ ẹ̀ filẹ̀ tó di bóyá gèfèrí. Ṣé inú ànábì inú dùn ni àbí ànábì ló tún béèrè pé Ọlọ́run oníwàhálà àwọn ará ilé mi. Ẹ tún máa wo ibi tí kìíní ẹ̀ tún tó tún clear dáadáa pé oníwà Ọlọ́run sọ fún pé yóò kì í ṣe ara. Ṣé kò bá ànábì inú hù nínú jẹ́? Iná ni. Aláwọn aláìmọ̀kan làwọn ọmọ yẹn sọ. Wàláì ẹ wo gbogbo àwọn difference dáadáa ṣé wàá ó túmọ̀ sí pé bóyá ìmọ̀ níyàn ò sí mọ́ òun gbọ́ngàn fún rẹ̀ ṣé kò sí nǹkan tó máa ń bà nù yẹn sọ ká wá sọ pé òkè bó ṣe ṣe yẹn ò kí ń ṣe mùsùlùmí mọ́. Ó kàn já sí pé àfẹ́ máa tọwọ́ bọ ẹ mọ̀ pé àwọn kan láìkè ká máa tọwọ́ bọ ìgbésí ayé yẹn. Àbá béèrè lọ́wọ́ rẹ̀ pé sọ́mọ kan ti kú fún rí kó wá sọ fún wa sórẹ́rìn ni àbó ṣe kinní kan. Àwọn òdùnnú ṣe táwọn pípò yìí lọ kò ń ṣorí Abubakar gangan náà lọ wàláì ṣe ọkọ̀ máa ń gbàgbé mọ́ra páwọn nífẹ̀ẹ́ ànábì wàláì ẹ máa wo àwọn ọ̀rọ̀ tó ń sọ sí i tó ń sọ yìí sì ó ti ṣẹlẹ̀ sànábì dáadáa tó jẹ́ pé ọmọ orúkọ ọmọ pọ̀ ànábì sunkún àwọn sábà ń béèrè bí àwọn ànábì tó ń sunkún ànábì ní pé omi máa ń dà lójú ìbànújẹ́ máa ń gorí ọkàn látàrí nǹkan téèyàn ò bá fẹ́ so gbogbo àwọn kinní nǹkan tó wà normal ní jẹ́ ọmọ èèyàn irú gan gbogbo tó fi lórí ànábì Adam tó fi jẹ́ baba ńlá wa àwọn ti rí àwọn gbogbo àwọn àdánwò tó gbogbo kinní ló ti ṣẹlẹ̀ bó ṣe mọ̀ nígbà bá ti fẹ́ jẹ́ alágbàákò àti aládánwò wàhálà irú wọn lẹ máa rí ẹ wá béèrè látijọ́ ìtọ́sí sọ̀rọ̀ tó fi dórí ọ̀gá wọn ẹ béèrè pé ta ló sì kejì ànábì aṣáàtì mọ̀ pé kò ń ṣàbùbákiri àbí bẹ́ẹ̀ ṣe sọ. àti mọ̀ pé kì í ṣàbùbákiri o wọ́n ń sọ pé kì í ṣàbùbákiri tá a wá ní
àwọn ò mọ̀ pé kì í ṣàbùbá kiri àsì ní mọ̀. àṣìlẹ́gbà bọ̀ lọ́dọ̀ wọn ni mo sọ pé ó kì í sìn láti jọ́ iná wá ń sìn bẹ́ẹ̀ náà láti jọ́ iná wá ń sìn ọ̀hún tí ìṣọ́ ẹnì kejì tó wà pẹ̀lú ànábìdò ní ibà ẹ̀dẹ̀ léèyàn méjì ni ó dàbí téèyàn bá ń béèrè kíní ẹ̀ lọ́wọ́ pé tálẹ́nì kejì tó wà pẹ̀lú ànábì kẹtẹ̀ wá sọ kẹ́ púrúfẹ̀ bóyá nù Kùránì ni o bóyá nù àdìsí náà ni o bóyá lọ́dọ̀ ṣíà náà lè máa ti mú ni o kátẹ̀ kọ́kọ́ wò náà ẹ máa gbé gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ náà sọ ń sìn fi sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀ sì ní ìṣọ́ọ̀pù ó mú èèyàn tó wà pẹ̀lú ànábì wa kò tó bẹ́ẹ̀ mú èèyàn tó wà pẹ̀lú ànábì wa ta ló fẹ́ mú wa. sọ pé wàá lè mọ̀ pé wàláì kí wàá lè mọ̀ pé àwọn ẹni yìí wàláì ẹni àánú gidi tó kúrà ó gbópọn gidi wàláì òun ni wọn ẹ tó fẹ́ bá mùsùlùmí jà ẹ̀dẹ̀ torí ẹ̀dẹ̀ wàláì ọ̀rọ̀ kan ní máa ránṣẹ́ ọ̀rọ̀ abúnáṣẹ́ tọ́mọ wọn ní tẹ bá ti fẹ́ tako sàlàfíyà ẹnìyàn á dìde fèrè wàláì pé kò síbẹ̀ ibẹ̀ ṣe tẹ bá ti dúndùn pé ẹ fẹ́ tako sàlàfíyà báyìí ẹ̀dẹ̀ máa bọ́ sínú kúfùrù ẹ wo nǹkan tó wà fi rinlẹ̀ tí súnà náà fi rinlẹ̀ wọ́n dẹ̀ ń tako látàrí pọ̀ fẹ́ tako sàlàfíà kọ́nọ̀bà Allah kí gbogbo ṣàánú wa ó máa sanyí lẹ́sàn wà láì àmọ́ rírì àdẹ̀mọ́ gbogbo àgbìsìtìyàn kọ́nọ̀bà Allah pé ó máa fi sẹ́kù àfisọ́yìn kọ́nọ̀bà Allah kó jẹ́ kẹ́ rí ẹ̀sìn láyé bí àtijọ́ gbé láti kí àwọn jẹ́sàkùn ọba ọ̀fẹ́yà àwọn sáwọn ìbọn tó wọ́n wọ ẹ̀kẹ́ ẹni tí ó bá tún fẹ́ pè wọlé. wọ́n máa ṣe odó làwọn ọmọ yẹn ó máa náfa wọ́n máa ná odó báyìí wọ́n sì tún máa fi ṣe fáàlì lára tí ó sọ pé ó ní òun máa bá mi bí alọ́bẹ̀ẹ́dà kálọ́bẹ̀ẹ́dà fọ́nà mọ̀ mi bẹ́ẹ̀ ni so èmi náà máa ń tọrọ kálọ́bẹ̀ẹ́dà fọ́nà mọ̀ mi kó sàlékún ìmọ̀nà mi oye àmọ́ o bùkátà sí ìmọ̀nà kan ní ìwọ̀ gangan kándà yìí so ó bùkátà sí kíni ó bùkátà sí ìmọ̀nà gidigidi gan oye ní ìwọ̀ yìí gangan Allahul musta'an wa alayhi tukla Allah bẹ̀rẹ̀ dà kí ó ṣe dáadáa fún طيب إن شاء الله العظيم ibi báyìí ni a parí eléyìí sí ìtọ́lọ́bẹ̀ ẹ̀dà fún wa ní agbára mọ́ láti yá sí pé ká lè ṣe ní àlàyé lórí ìsọkúsọ rẹ̀ àti àìmọ̀kan rẹ̀ bí iznillah oye a máa retí a sì máa dẹ́dẹ̀ kárí tí èsì rẹ̀ ó ṣe kí ni tí ó jẹ́ pẹ̀lú àṣà lọ́bẹ̀ ẹ̀dà so àmọ́ àwọn tahadiyat tí mo jùlẹ̀ yẹn
èmi Ahmad Elman Yusuf ìyí ṣe ọmọ àlè ọmọ Islam, ìyí ṣe ọmọ àlè ọmọ Sunnah Nabi sallam. Oye, ọmọ ọkọ ni mí, èyí tó bá tó bẹ̀ nú yín kó jẹ́wọ́ pé ọmọ ọkọ lẹ́yìn mùdírù ni òun jẹ́. Lórí pé ta ní bẹ́ẹ̀ nù gáàrù sọ pẹ̀lú Nabi sallallahu alaihi wasallam. Ẹjọ́ ráwọn ni, ọ̀rọ̀ òsì ni, ọ̀rọ̀ jágbàjàgbà ni, kó wá sọ pé physical debate ni, debate ọjọ́ ayé ni. So yìí fi bẹ́ẹ̀ ní táìmù kí máa ní káàkiri báyẹn. Oye, so bó ṣe ń sọ̀sọ̀kúsọ tí gbogbo ayé ń gbọ́ látinú kọ̀rọ̀ yàrá rẹ̀, oye, o lè ṣe debate náà bẹ̀ tí gbogbo ayé ó sì rẹ́sìn rẹ̀ bí idhnillah, insha Allahul azim. Oye, bí idhnillah, a fira wa dára wa lójú o, àmá so wallahi thumma billah ọkàn wa balẹ̀ lórí pé orí àánú lẹ́yìn kíní yìí wà lórí àlámọ̀rí. Èyí tó bá wá tó bẹ̀ tó bá kájú òṣùwọ̀n tí ò nílò fọmúlà dọ́jẹ̀, kó ṣe kíní kó tẹ́rìsì, kó gbé gẹ̀ẹ́sì. Oye báyìí, káwọn èèyàn wá ṣe kíní kí wọ́n wá rí àlámọ̀rí òdodo gangan lórí ọ̀rọ̀ yìí, kí wọ́n wá rí kíní ń jẹ́ pàápàá òdodo gan lórí ọ̀rọ̀ náà. Ká ṣe ìpínyà ìjà lórí àlámọ̀rí ọ̀hún, ká la ìjà náà. Oye, so Nuhu Kanda tó bá gba àwọn challenge debate mi sórí nínú tálọ́bẹ̀ẹ́dà tún fi kí àwa Ahlus Sunnah wal Jama'ah ní pé torí àwọn nǹkan tí mò ń sọ yìí, àwọn nǹkan tó gbọ́ tí mò ń ti ń wí lórí pé Abubakar Siddiq ní bẹ́ẹ̀ nínú gárùsọ pẹ̀lú Ànábì, kódà mo lè má sọ débẹ̀ gan tó fi tásìrí rẹ̀ ó fi tú, mo lè má tiẹ̀ ṣàlàyé débẹ̀ gan tásìrí rẹ̀ ó fi tú. Tí n bá wá ṣàlàyé tayọ, oye, kò ní tayọ àwọn àlàyé tí mò ń ṣe yìí. So tó bá tiẹ̀ fẹ́ ṣèṣe pé ẹ ti mọ àwọn ibi tẹ́ lè gbà wọlé, so gbogbo tó rí tàṣe lálàyé yìí òun náà ni. Oye báyìí, nínú tí wọ́n fi mọ ta lọ̀gá níbi àlàyé ọ̀rọ̀ tó bá ti níṣe pẹ̀lú debate nìyẹn. So oye báyìí, Allah bẹ̀ẹ́dà yóò ṣe dáadáa fún wa, Allah bẹ̀ẹ́dà yóò ṣàlékún àrànṣe rẹ̀ fún wa, kò ní dáwà dá àlámọ̀rí ara wa. Na'am, wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in, fa subhanaka lahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Barakallahu fikum. طيب.